ẹni òfò àti wá àtọ́kù ẹgbẹ̀rú dání ṣe ṣiṣẹ́ ni ṣiṣẹ́ owó Yorùbá nation ó mú Gani Adams dání gbà yẹn àwọn èèyàn rò bóyá onífẹ̀ẹ́ Sunday Igboho ni ṣàlàyé tó wà láàrin Gani Adams àtọ́kù ẹ̀ gbogbo àwọn tó gbé Yorùbá nation ló ń jà ló ṣe ń bú Gani Adams ohun tó wà láàrin Gani Adams àtọ́kù ẹ̀ ṣàlàyé fáyé mò ń bọ̀ ní mi tíde sọ̀rọ̀ wèrè. wọ́n lọ sínú kọ́mà. wọ́n fẹ́ lọ sí kọ́mà kó máa lọ. This is a bad attitude. òyìnbó rè òyìnbó rè. àṣírí ti tú. àṣírí ti tú o àṣírí ti tú o wèrè. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. wèrè rè o wèrè rè o. ó stage mo rojọ́ ara tí ó ti wá gbọ́ sí ó dì mo kanra mọ́ àwọn ẹlòmíì. ìbọn tó ti yá wèrè. nígbà tó tún bọ́ síta ó kàn fi pẹ́ kò sí nǹkan. mo tún tún fídíò lọ́jọ́ yẹn kò ṣì ní ìnítrẹ́sì mo ti ṣe fídíò tí mo fẹ́ gbé sọ̀kalẹ̀ lọ́jọ́ náà nígbà tí ìpè pọ̀ tí rojọ́ tí mo dìfẹ́ǹdì kò sí ìtútù jọ bẹ́ẹ̀ kò sí ìtútù jọ bẹ́ẹ̀ mo wà fọ́ọ̀sì láti kú fídíò ṣe láti hàn adìẹ mọ́ ká lè rí pé kò sí ìkankan kò sí DSS tó àrẹ́sì Ìgbòho ṣe kankan mo ní lásìkò yìí. eléyìí gòrò onígbaná dáńgbáná olòṣì onímùkùmù àyàfi tí mo bá sọ pé DSS gbé Sunday Igboho nìkan lórí ẹ̀ ò ní burú mọ́ mi lọ́wọ́ àyàfi mi tí ì ṣe ṣò fún ẹ o Ọlọ́run mi ò tí ì ṣe ṣò fún ẹ mò ń bọ̀ ní mi tí ì dé àyàfi tí mo bá sọ pé DSS gbé Sunday Igboho nìkan ní tiẹ̀ ò ní ta olórí ibú eléyìí jóná ọlọ́wọ́ jóná bí ọwọ́ bọ̀ọ̀lì irọ́ nìkan tó ń pa ẹ wá ra kírìmù kan kírìmù tí ò ṣiṣẹ́ fún wọn fúnra rẹ̀ tó bá bí ẹrẹ ṣe ṣó kò ṣe báyìí tó bá bí ẹrẹ ṣe ṣó kò ṣe alihamudulilayi tó bá ti bí ẹrẹ fèsì kámẹ́rà yídà olófìtà olófìtà tó máa ń lò ayé ẹ̀ fìtà ni ṣe báyìí alihamudulilayi rabbil alamin ọlọ́wọ́ jóná oníkẹlẹ́ ẹ fọ́lọ̀ kìíní kan ni irọ́ ni tí kí n bá ṣe kí ló tí kò ṣe lára àwọ̀ fúnra rẹ̀ onírọ́ ọwọ́ ti kákò ọwọ́ ti jóná ó ti fagbó ti fa gọ́ọ̀mù ó ti fa rọ́rọ̀ ẹni òfò eyín ọwọ́ jóná eyín jóná kò lè ṣí eyín síta ọwọ́ jóná eyín jóná dáńgbáná ọmọ onímùkùmù ó ti mú kún ẹ̀yọ́ wèrè sọ̀rọ̀. Tinubu ni sẹ́ẹ̀ Tinubu ló ní Ìgbòho ló ní Tinubu. ohun akínsìn. mi ìmọ̀ ti forever. ohun akínsìn ló ń wá. kò sí DSS kan tó ń bọ̀ wá gbégbó tẹ́nibọ̀dì ẹni mi ìjà bá bọ́ síta tó bá fẹ́ pé wọ́n ti náà fẹ́ lọ àrẹ́sì Ìgbòho ẹ padà lọ sùn kẹ́ máa hunrun ẹ̀yin mú. lórí irọ́ ọlọ́wọ́ kákò ọlọ́wọ́ bọ̀ọ̀lì yíyan ọlọ́wọ́ kákò sọ̀rọ̀ ó ṣú ẹ̀ mọ́ ẹbí ṣe tó mi tí ì ṣe tó ń sìn. kí ẹ̀yin mọ̀mọ́ mi ẹ̀yin bàbá mi àti gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi lọ́kànlọ́kàn èmi ọmọ yìí Sunday Igboho ni ní April 2nd 2026 mo ń àsìkò sọ fún mi pé àlàáfíà ni mo wà kò sí ìyọnu gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń gbọ́ pé wọ́n gbé wọn ò gbé gẹ́gẹ́ ọ̀rọ̀ òṣèlú lásán ni politics ni Ọlọ́run ìjọba ìjọba Ọlọ́run àmàmì nífẹ̀ẹ́ yóò ẹ ṣé. àṣírí tú o Sunday Igboho ti sọ̀rọ̀ o àṣírí tú o today is second Sunday Igboho ti sọ̀rọ̀. ọmọ yín ṣe Sunday Adéyẹmọ wà ní Germany. olórí ibú ojú ìyọ̀nà bímọ mẹ́fà tí wọ́n máa rí márùn mọ́lẹ̀ tẹ́nìkan ò ní gbọ́ ẹ lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣé mo bí tí Sunday Igboho wà ń sìn kí ni mo fẹ́ máa wá ẹsẹ̀ Sunday Igboho kiri fún kí ni mo fẹ́ máa wá bí Sunday Igboho wà kiri fún kí ni mo fẹ́ máa wá fún nígbà tí bọ̀dá àdìsá wà lọ́dọ̀ mi kọ́lọ́ máa pa kíní abẹ́ bọ̀dá àdìsá ẹ̀yin lè máa ń tàgẹ̀ káàkiri ẹnu èèyàn máa ń bò ni Sunday Igboho wà ní Germany ó yẹ kẹ́ sọ síta pé wà ní Germany ṣó yẹ kẹ́ sọ síta pé Sunday Igboho wà ní Germany ta lọ rẹ ta lọ tata mọ̀ kò síbi tí ọwọ́ dá àwọn ẹni bí òtó it's about connection it is just about connection tó bá wá sọ̀rọ̀ láti wá kíní kan yẹ́dọ̀ béèrè kí ló mọ̀ nípa kíní kan ohun tí mo mọ̀ yálà ìyá ẹ̀ ò mọ̀ nínú politics nǹkan tí mo mọ̀ pọ̀rí pọ̀pọ̀ pọ̀ yálà ìyá ẹ̀ ò mọ̀ nínú Yorùbá nation nǹkan tí mo mọ̀ ìyálà ìyàpọ̀ yìí mọ̀ pọ̀pọ̀ bọ́lá bàbá ẹ̀ ò mọ̀ ṣùgbọ́n wọ́n ní wíwo lẹ́nu awo máa ń wo Sunday Igboho bá wà lóṣòdì tó bá pè mí pé olóyè ìwáwò yìí àgbẹ̀ pé Sunday Igboho wà lóṣòdì àrí nísìn ẹ̀rí Sunday Igboho lóṣòdì kẹ̀ mi sure ṣẹ̀dẹ̀ wo Sunday Igboho tẹ̀ wò yẹn ṣe ìlà ẹ̀ ṣó tíìkì bí la olóyè Sunday Igboho ṣé kò láìtì jùlọ torí méjì lèèyàn máa ń rìn o
I will carry my phone. Hello alaye. Ibo lẹ wà. Ẹ wà lóṣù olóyè Ẹ̀fà. Ẹ̀fà. Káàkiri máa bí mi pé mọ̀mọ́ mi Yorùbá wuyì kí ló ṣe wọ́n Ẹ̀fà sẹ́ Ẹ̀fà kọ́kọ́ fà náà. Ẹ̀fà. Because àwọn tó pè mí mo ò mọ orí èèyàn tó jẹ́. Kí náà track ẹ̀ fún kí náà wá káàkiri fún ọ̀nà ṣe mọ̀ pé ṣòdì ló wà. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ó wà ní Germany ó wà ní UK. Ìyá kí mo fẹ́ sọ nípa iná àṣẹ ọmọ ọ̀nù mẹ́. Wọ́n kàn fokó ẹ̀gbẹ́ títì tí ẹ lọ sí Germany. Kí la fẹ́ sọ nípa ẹ̀? Ìwọ mọ̀ nǹkan tó wà lórí títì ni. O ò mọ̀ náà. Ṣé wọn bó ṣe ń lọ ni o mọ̀ bó ṣe ń lọ rárá. Àṣẹ ni ẹ́. Àṣẹ ọmọ ọ̀nù mẹ́ ni ẹ́. Ẹ tẹ́ bá irú Sunday Igboho yẹn tó bá pa Amẹ́ríkà ló wà. Tó bá pa ọmọ Amẹ́ríkà ni. Secret security gan máa wà fún. Okay, ká má tẹ́ lọ sí Amẹ́ríkà kó pé Nàìjíríà ló wà kó pé ọmọ Fúlàní ni. O mọ Gúnmi má sọ̀rọ̀ àǹdí Gúnmi ni. O mọ pé má sọ̀rọ̀ àǹdí gbà àwọn ọmọ wọn ni. Sunday Igboho ó wà ní kinní kan ó wà ní Germany ó wà bó lọ́wọ́ ọjà àwọn alágbára òtó. It's a bad connection. They are in the same. Wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu ni. Tí Tinubu bá sùn sí tó bá wọlé sùn lágo 10 ní Nàìjíríà. Tẹ́tí pé Tinubu ti wọlé sùn lágo 10. Ẹ lè rí Tinubu láàárọ̀ ọjọ́ kejì pé bàbá ẹ̀ṣẹ̀ ń jí jáde ni. Ìrìn tó ti forú rìn ó mọ̀. Tó gbé èmi tí máa wá bọ́ online pé Sunday Igboho ó wà kí ló mọ̀ nípa ẹ̀ ó ń ṣe bí olórí burúkú. Ó ń ṣe bí ẹni táyé ń ṣe. Èyí kìíní kan ìwọ yìí ló sọ pé ó lọ dún àwọn kan wọ́n tó wẹ̀dì máyà. Sunday Igboho bá tẹ̀ wá dóyàn tó tọ́ sí ẹ lẹ́nu. Dá àwọn kan á lọ sọ́tẹ́ẹ̀lì ó pátá yẹn ìtìtì yẹn máa ń bíbí ó ní bipolar hypertension ó ní mental issue ọmọ. Sọ èdè ò tí ì bú lórí íńtánẹ́ẹ̀tì yẹn ẹni òfò sọ̀rọ̀ wèrè. Ó ṣèdè Germany ni. Wọ́n lọ Canada. From Canada to here, from here to another. Igboho ni sẹ́. Ó ní lọ Canada. Local Igboho ni sẹ́. International Igboho ni sẹ́. All-rounder òun ni sẹ́. Ó ná sọ lọ́wọ́. Igboho náà jẹ́ lọ́wọ́ tí wọ́n dẹ̀ ní jẹ́ kí láyé. Ẹ má jọ pamọ́ yín lọ́wọ́. Ọmọ òtè òtè. Ẹ má bínú di má tẹ́ bá ti sùn. Ẹ má tẹ́ ní request. Òtè. Nanamu. Sangunsun. Ọlọ́bẹ̀ ẹ̀yọ̀. Ǹjẹ́ ẹni sẹ́ ó wà ní Germany ó ń lọ Canada tó bá kọ Canada ó ń lọ Europe. Òpònú tó bá fẹ́ pa èèyàn kan lásán wọ́n lè torí ẹ̀ pa odidi ìlú kan run. Wọ́n fẹ́ pa ẹnìkan lásán tó mọ̀ pé báyìí wọ́n lè torí ẹ̀ pa odidi ìlú kan run. Ó ń lọ Germany ó bá kọ́ ẹ̀ ń lọ Canada wèrè. Ǹjẹ́ ẹni sẹ́ olófò roborobo ẹni òfò sọ̀rọ̀. Ẹ̀yin mọ́mí Igboho ẹ̀yin ìyáláyá Igboho ẹ̀yin babaláku ẹ̀ Igboho lọ́ọ̀fù yín. Ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ kankan nípa politics ẹ̀yin kọ́ lẹ máa kọ́ Igboho ní politics leave him. Gbogbo ọ̀rọ̀ tó so mọ́ gbogbo nǹkan tó bí Àtíkù àtòbí ògbúdọ̀ wá campaign ṣe bí Wisdom ti ṣe fídíò tó ti ṣàlàyé fún yín kí lẹ tún fẹ́ gbọ́. Ìyá wa Nikki ẹ máa múra kalẹ̀ eléyìí ò lọ́rọ̀ rẹ̀ tó fẹ́ sọ lẹ́nu. Ẹ jẹ́ n play ẹ̀ lẹ́ẹ̀kan sí. Wèrè tí ò ní orí nǹkan tó fẹ́ sọ. Ká bẹ̀rẹ̀ ètò. Ò tí bẹ̀rẹ̀ tó jẹ́ sun ẹmọ wájú díẹ̀. Ọ̀ni ó tún ṣẹ̀ wá lọ sọ́dọ̀ Aláàfin. Àwọn ọmọ Ọ̀yọ́ á ní ó yẹ̀yẹ́ ọba bàbá Aláàfin ṣé ọ̀dọ̀ nílò yẹ kó kọ́kọ́ lọ ṣe dọ́dọ̀ bàbá kíníkan kò pọ́n lélé kò pọ́n ẹbí ẹ̀ lé kò pọ́n fámìlì lé àbí. Ìyá wa Nikki yẹ ọ̀mí tì. Ọmọ gba ni kò ṣíṣú yọ ó kọ́kọ́ lọ ó lọ họ́nà ilé. Ibà ti tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ pẹ̀lú àwọn bọ́ìsì wọn. Wọ́n dẹ̀ ti jẹ́ kó yé Aláàfin wípé tó bá ti wá tí Igboho bá ti wá. Attitude ni o ẹ má gbà o oníwọ̀nrànwọ̀nrán ni o ó máa káwọn ọmọ nídẹ̀ tí o. Olórí burúkú ni ẹ́. Ìwọ ló ń dànù Sunday Igboho àti Baru. Ìwọ ló ń dànù Sunday Igboho àti Gani Adams rú.
ìwọ yìí ló ń fọ́ gbogbo ẹ̀ kọ́ńfọ́ ni ẹ fọ́jọ́fọ́jọ́ ìwọ ló ń fọ́ gbogbo ẹ̀ lójú ìwọ yìí ní torí bàbá ti wá kíní kan Aláàfin Ìbàdàn ní kan máa kádà kọ́ ò sọ olórí burúkú ni ẹ olórí ibú ẹni òfò ni ẹ ńlẹ̀ Yorùbá ó ẹni àìjírí ẹni àìjíkò ni ẹ ńlẹ̀ Yorùbá ìyá wa ní kẹgbọn sókè. Ìyá wa ẹ jọ̀ọ́ ẹ má bínú. ó bínú o bàbá àti ìbẹ̀rẹ̀. Àtàárọ̀ mo ti ń gbọ́ yín tí máa sàn kan fún yín pé ẹ̀yin àti Yèyé Dára ni ẹ jẹ́ kí like Yorùbá Nation àti Mr. Koiki. ẹ bá sọ pé lọ́wọ́ jíjóná Dára. Koiki ẹ̀yin. ó ti ka Fatia lójú yín rẹ ní kò ka Fatia tó máa bìrì. Ẹ jọ̀ọ́ ẹ má. kó ka Bismillah Fatia. Ìyá mi gbogbo ilé àní ìdí ẹ. ọlọ́wọ́ jóná. Tá bá fẹ́ gba Yorùbá Nation àní ìdí ẹ. Ìfẹ́ la need alẹ́ àná báyìí mo ṣe pariwo. wèrè lábá fi wó wèrè Yorùbá Nation fẹ́ gba Yorùbá Nation àní ìdí ẹ ẹ̀jẹ̀ kó ló wà lára tèmi tí yóò bá ṣe wèrè fún mi máa fi rìpọ́ọ̀tì ẹ̀ fún mi ò rí bẹ́ẹ̀ ṣe ń bínú lánàá nípa àwọn kan bú yín ó dàbí pé ẹ mọ̀ pé lórí burúkú yìí mo ti play voice note ẹ̀ tí màá follow mi gbà yẹn tó ṣe fídíò ránṣẹ́ sí mi tó ṣe voice ránṣẹ́ sí mi bíi 8 or 10 minutes tó ń bú yàrá ìyá mi ẹ mọ̀ pé ẹ tí màá follow mi gbà yẹn mo dẹ̀ ní 2 years tí a yẹ. Màámi ẹ má bínú. Ó máa ṣe gbá o, ó máa ṣe gbá, ẹ máa mú mi náà. Ẹ rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí Aláàfin tí wọ́n ṣe fún Ìgbòho nígbà tí Ìgbòho kó gbogbo àwọn èèyàn lọ́bẹ̀. Ṣebí ẹ bínú Ìgbòho ẹ dẹ́po pupa sí Odídẹrẹ́ ẹ̀ lára ní Ọ̀yọ́ ni. Torí pé rò wípé ẹ fẹ́ bẹ wa ẹ̀jẹ̀. Ẹ ò rò wípé ibà ẹ pè padà. Ìgbòho Ọ̀yọ́ ló ti wá, Oǹdó ni ibà ti wá. Ìgbà tẹ́ máa ṣe ẹjọ́ ta ló padà wá tẹ́ ṣé Ìgbòho ni àbọ̀yọ́. Ọ̀yọ́ ò tẹ́ Ìgbòho ò tẹ́ Ọ̀yọ́ ò tẹ́ Ìgbòho ò tẹ́ Aláàfin sì wà ń bẹ̀. Lọ sọ́dọ̀ gbogbo àwọn ọba tó kù gbogbo àwọn kábíyèsí tó kù tí Ìgbòho lọ bẹ̀. Ibo lẹ́rí tó ti tilẹ̀kùn mọ́gbò. Olórí bú ọwọ́ ara yín tó pé lóye Sunday Igboho kí n tilẹ̀kùn lé ẹ̀ ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí internet ṣe ń ṣẹlẹ̀. Aláàfin mi fẹ́ dá tẹ́lẹ̀ bẹ̀tẹ̀ máa padà bá yín tẹ̀sẹ̀ bọ́ nísìn máa analyze ẹ̀ tó pẹ̀ mí yẹn á gbọ̀n. Aláàfin ló mọ ohun tó gbọ́ Aláàfin ló mọ nǹkan tó rí wọ́n ní prevention is better than cure. Ìjọ tí ẹ̀hùn kínní kan ọba Aróńfálè tó lọ sílé Aláàfin Aróńfálè ti dòkú ọ̀run nísìn bẹ̀ tìyàwó ẹ̀ wà láyé. Olórí burúkú yín ẹ̀ mọye fídíò tẹ̀ ṣe fún Aláàfin Ọ̀yọ́ kábíyèsí ikú bàbá yèyè tó dẹ̀ yẹ pé kó tó wá bá yín èmi ayé làgbàgbé ni wọ́n kọ́kọ́ àníyàlá ìyá yín lè ní jẹ́ ìbí náà kọ́kọ́ wá gbé ọ̀rẹ́ wa bá pé kíníkan báwọn ṣe ní ṣe fracas which are pé kí ló ṣẹlẹ̀ gangan wọ́n ṣàlàyé fún mi èmi ayé làgbàgbé ni mò ń sọ lẹ́nìí because it was recorded wípé ìyàwó bàbá Aróńfálè ó ń sọ lọ́jọ́ yẹn pé wà tí wọ́n na Aláàfin tó na Aróńfálè kódà ó describe bó ṣe bí àárín ẹ̀yẹ ṣẹlẹ̀ mi ti fẹ́ mú jáde ni àwọn náà ní kí n record ọjọ́ yẹn and I recorded it which mi ní yọkún mi ní fikún mi ní yọkún mbẹ wípé Aláàfin was not on seat kí ìyàwó bàbá Aróńfálè kọ́ ló bá fọ̀run kẹ ó dùn pé bàbá yẹn ti kú tí ó bá kú ni ọ̀rọ̀ yóò bá dùn. Ó ní Aláàfin ò sí lórí ìjókòó ó l'Aláàfin ò sí ńbẹ̀ kí lè mú ẹni tó bá parọ́ ó l'Aláàfin ò sí ńbẹ̀ mọ propaganda tẹ́ ń gbé Aláàfin ẹ wà lórí ìjókòó ó yẹ ẹ máa bá wa pín olórí burúkú oníbàìpólà ọmọ ṣe bó sọ wípé ó ti pe àwọn lọ́ọ̀yà tó máa gbé Aláàfin ó pààrọ̀ kú lọ́ọ̀yà yìí náà ni àwọn ti gẹ́ẹ̀tì lọ́ọ̀yà níbì kan tó máa ṣe kinní kan wọ́n ti ní fáìlì àwọn Aláàfin ti máa wà lẹ́wọ̀n ni wọ́n ti ní fáìlì ọ̀rọ̀ Aláàfin lọ́wọ́ Aláàfin lórí irọ́ kí àwọn bàbá Aróńfálè wá bọ́ta pé èmi ayé làgbàbẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ wípé ó sọ lórí conference call lọ́jọ́ yẹn wípé Aláàfin ò sí ńbẹ̀. And that day, I begged them.
ọ̀rọ̀ tá ń fà yìí kò tó nǹkan tá máa fà bí ẹni nǹkan tá máa gbà bí ẹni tó gbàgbà ọtí Arógunfálé ò bá máa kú ẹ̀yin tẹ́ ń ṣe ṣú Aláàfin gbà yẹn yín lẹ pa Arógunfálé àwọn fámìlì ẹ̀ ò mọ̀ ẹ̀yin tẹ́ kó máa wọ̀n lépè ó yẹ kó máa wọ̀n yín lépè ní ibo làmọ̀ tí kú Arógunfálé ti wá ibo làwọn tó ti wá bóyá àwọn tí wọn ò fẹ́ kí kábíyèsí Ọ̀wọ̀ Adé débẹ̀ tí wọ́n lè ti ń gbọ́ pé tí ń fà wọ́n fẹ́ kẹ́ fà á já bóyá gbọ̀ngàndùn ló yí sí láàrin ẹ pààbò ní bàbá dànù bóyá gbọ̀ngàndùn ló yí sí láàrin àmọ́ tí àwọn méjì bá ń jà ẹ mú bẹ ṣe máa jà ní bòńkẹ́lẹ́ bẹ̀rẹ̀ sí ní drag Aláàfin Aláàfin ò ṣe rí fín kò sọ́ba tó ṣe rí fín lẹ̀ Yorùbá Ṣàngó Aláàfin ẹ drag wọ́n tó ti ń bú Aláàfin ta ló lè bú ẹni òfò ọmọ ìyá ẹlẹ́mìí sọ kí ọ̀rọ̀ bàbá Arógunfálé jáde wípé èmi Ayélàgbàbẹ̀ ni Yorùbá wuyì mo sọ wípé òun fún ara ẹ sọ nínú mísítà ṣe ń jọ yẹn and I beg them má yẹ ká ṣe kíní báyìí even that give me connection to gbọ́dọ̀ pé Ọ̀yọ́ yẹn Ọ̀yọ́ tó wà ní Amẹ́ríkà mi Ọ̀yọ́ Túnjí God bless South Carolina. It gave me a connection. Tó jẹ́ pé àwọn tó wà níbẹ̀ yẹn láwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ọmọ Yorùbá gidi. Wọ́n pè mí after má parọ́ kí lè mú ẹni tó bá parọ́. Wọ́n pè mí after the show pé I can imagine how intelligent you are. They told me. Wípé inú àwọn dùn pé mo ní ọpọlọ. Mo sọ fún wọn lọ́jọ́ yẹn pé ìbẹ̀rẹ̀ ìjà lèèyàn máa ń rí ìyó kí mo tó máa hẹ́ndì sí olórí burúkú yẹn ilé para bàbá Arógunfálé ẹ tó bá lè power tap tó bá ti drop mi ní gbéyàn wọlé mọ́ o tó bá fẹ́ kí ni power tap so tó bá power tap ẹ ní máa drop ẹ̀yin lè para bàbá Arógunfálé wọ́n sọ fún mi jọ yẹn wọ́n sọ fún mi pé Aláàfin ò sí lórí ìjókòó Aláàfin ò sí mẹ́wàá tó ń ná ọkọ òun kí bàbá Arógunfálé kó pọ́tà kó deny kí wọ́n gbé fọ́ ìṣẹ̀ jáde èmi ò kí wọ́n ní kí n record jẹ́ mo lé mi ò kí n record mo ní mi ò kí n record wọ́n ní for security purpose because wọ́n bí pé èmi máa ya nuisance bí ti yín wọ́n máa wá bú Aláàfin ni wọ́n pè mí láti Ọ̀yọ́ Túnjí kò kí ń ṣe èèyàn kò kí ń ṣe èèyàn méjì ló pè mí lára àwọn tó jẹ́ àgbàlagbà ní Ọ̀yọ́ Túnjí pé ọmọ Yorùbá gidi ni ẹ́ wọ́n súre fún mi láti Ọ̀yọ́ Túnjí èyí olórí bú èmi wọ́n ṣe alùmọ̀rúfù ayé àwò sọ̀rọ̀. Ibo lẹ ti rí tó ti sọ pé Ìgbòho àwọn tó tẹ̀lé wá ọ̀gbùdọ̀ wọlé ibo lẹ ti rí ọ. Aláàfin tẹ́sọ pé wọ́n pa bàbá Arógunfálé tó dé Sunday Igboho bá wá débẹ̀ tó bá tilẹ̀kùn olómọ tó rí à ń wo àwọn ọba yẹn lókè à ń wo olówó lókè à ń wo àwọn èèyàn pàtàkì lókè do you know what they are going through? Did you know? Dr. Sunday Igboho ń lọ síbẹ̀ with his pure mind his church mind àbí his mọ́ṣáláṣí mind àbí his oníṣẹ̀ṣe mind àwọn tí wọ́n ń tẹ̀lé olóyè Sunday Igboho bọ̀ ṣé ní Dr. Sunday Igboho ní làwọn yẹn ní tó bá pé bí olóyè Sunday Igboho ṣe rí làwọn náà tó tẹ̀lé ṣe rí why tí DSS wọlé lórí Sunday Igboho tó ń kọ́ lọ sí CCTV camera ta ló sọ fún ibi tí CCTV camera wà ta ló sọ fún wọn pé Sunday Igboho wà nílé ta ló sọ fún wọn wípé òkè ó máa ń dológbò síbẹ̀ Aláàfin ò ní kó rẹ̀ níjànú Aláàfin tilẹ̀kùn ifá tán dífá Aláàfin níjọ́ tó olóyè ń bọ̀ ẹ mú fátán dí fún ni ọ̀ ẹ mọ ẹni tó lọ fún Aláàfin information pé Aláàfin ò báyìí o àbí màmá Aláàfin ó ti wọ bí oríṣiríṣi dọ̀sánmì kó ètò olóyè Sunday Igboho kó má take precaution lórí ibú sọ̀rọ̀. Báwo lẹ rí tí Ìgbòho ti gan lẹ́gbẹ̀ẹ́ gbogbo wọn ni wọ́n wọ́ Ìgbòho mọ́ra wọ́n fi ń yangàn olóríire ọmọ ni kò dẹ́tẹ̀ ó gbé orúkọ Ọ̀yọ́ state ga ibo ní Ìgbòho is located in Ọ̀yọ́ state Abẹ́kìtì ló wà ní
àbó Ondo àbí Lagos àbọ̀ṣun wàláì aláwàláì ó tó torí nǹkan tẹ̀yìn ọmọ Ọ̀yọ́ tó fi yẹ kẹ́ máa kẹ́ lójú kẹ́ máa kẹ́ nímú ṣùgbọ́n ó wá jọ mí lójú ó yà mí lẹ́nu dé pàkọ́ wípé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ gangan lẹ wá jẹ́ èṣù lẹ́yìn ẹ̀yin lẹ ń wá ọ̀nà ìṣubú fún ẹ̀yin lẹ ń wá bẹ́ẹ̀ mi ẹ̀ ṣe máa kúrú ẹ̀yin lẹ fẹ́ kí ògo ẹ̀ wọ mi ẹ̀yin lẹ fẹ́ kí wọ́n pa kán má gbúròó Ìgbòho mọ́. olórí ibu hypertension. ẹ wá béèrè lọ́wọ́ ara yín ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ sponsor Funny Thinker. Gani Adams wà lára àwọn tó ń sponsor Funny Thinker. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́. Tẹ́ bá rí tó dárúkọ Gani Adams against olóyè Sunday Igboho ẹ máa rò bí ẹni wípé torí olóyè Sunday Igboho àbí torí ilẹ̀ ni ẹni kó ṣàlàyé fún yín nǹkan tó wà láàrin ọkọ ẹ̀ olórí ibú ọkọ ẹ̀ àti Gani Adams tí máa dé fún ẹ ayé àbàjẹ́ tí máa dé fún ẹ tíátà ṣàlàyé fún àwọn ọmọ Yorùbá kí ló wà láàrin ọkọ ẹ̀ àti Gani Adams ṣàlàyé tó ti jọ jẹ tó ti jọ mu fún fọmọ Yorùbá olóyè Sunday Igboho bóyá ó ń support mi wá ti bú Gani Adams wèrèrè o. Information yìí dé ọ̀dọ̀ wa ni ẹ̀yin náà ẹ wà lára àwọn tó sponsor Funny Thinker ara yín wà labroad àwọn kan wà nílé tó jẹ́ politician. ó pa irọ́ bá tiẹ̀ jẹ́. Kí ni ìdí? Ìdí arẹrẹ ni. Ẹ kàn ń bínú orí lásán ní ẹ̀yẹ fífìlà dé dódò. You go explain tire. Mo ní adáni tó ti jọ́ máa dé yẹmọ tó ká tún ní dá tí níta dé. You go explain tire. Ìgbó oníṣẹ́. Àsìkò ẹni. Ìgbó oníṣẹ́. Kí ni Gani Adams ṣe? Ní ìgbà tí iṣẹ́ Fáṣẹ̀hùn ni. Kí lorúkọ bàbá tí yóò dá OPC sílẹ̀ ẹjọ́ ẹ rán mi létí sẹ́fẹ̀lì. Alásọjáàmù. Ẹjọ́ kí lorúkọ èèyàn tó dá OPC sílẹ̀ tó jẹ́ fọ́ndà OPC. Ṣàngó Túndé lorúkọ ẹ̀. Mi mọ̀ bóyá rí àwọn Tinubu ló dé OPC kalẹ̀. Tinubu ló dé OPC kalẹ̀ wèrè. Ìjà dúró títí dìgbà kájá lọ. Wèrè Tinubu ló dé OPC kalẹ̀. Ẹni òfò. Inú abímọ kú òdùn inú ò kí ń dùn. Inú ọdún rí kó sórí ṣò. Fáṣẹ̀hùn màmí bílíà mọ̀mí bọ́sẹ̀ òkè. Kò wá sórí ṣò kí inú ẹ̀ dùn rí. Inú ò kí ń dùn. Ọmọ ìyá. Fáṣẹ̀hùn ní ìgbà tí wọ́n fẹ́ mú wálẹ̀ tó fẹ́ kí ẹlòmíì kókó bà. Ta ni wọ́n lò? Muyideen ẹgbọ́n sókè. Ta ni àwọn politician lò láti gbé Fáṣẹ̀hùn wálẹ̀? Muyideen ẹgbọ́n sókè. A máa drop yín o. Gbọ́n kankan. Muyideen ṣe wà ń bẹ̀. Péjì mi ò kí ń ṣe fún ọmọ wa fi ṣe kí ló ń pẹ̀ lọ́dọ̀ àbọ̀. Máa pọn tó bá fẹ́ wẹ̀ ní balùwẹ̀. Ẹ má máa sórí péjì mi. Ṣé gbọ́ Gani Adams ni wọ́n lò láti fi gbé bàbá wa lẹ̀ lẹ́nu ẹ̀. Ṣọ́ṣojú ẹ̀. Oníbà ìpolá nǹkan ẹ ti dé sí ológogoro àfàgbó ó mú gbójú ọ̀fọ́n lọ wèrè ti lọ mú gbórí bẹ́rì. Ó ń fa rọ́rọ̀. Ó lè mú sọ́kàwé. Bóyá wà ó mewé ìbẹ́pẹ. Ó mú gánjà olórí ibú. Ẹ̀yin tèmi tẹ́ ẹ̀yin mọ̀ pé mi ń jẹ́ jojú yín ṣùgbọ́n yẹ kẹ́ máa ṣe screening fáwọn tó bá kẹ́ lè mọ wèrè láàrin yín torí ilé nǹkan tó ń mu kò bá lára mu nǹkan tó mu igbó tó mu kò bá lára mu ẹ lọ bá wò ó tó bá pé eléyìí ló ń àbò máa mu ó lè kó máa ń fa claro àbò ń fagbó pẹ̀lú síìdì ni wèrè tó bá ti fẹ́ máa yọ síìdì àárín ẹ̀ kú kò bá ọpọlọ ẹ̀ mu síìdì yẹn ó máa ta nínú orí ẹ̀. Ìbà Ganiyu Ige Adams náà lò Frederick Fáṣẹ̀hùn ni wọ́n fi àbí mo parọ́ ni gbogbo history ó wà lọ́wọ́ everybody. Ó parọ́ o wèrè o wèrè parọ́. Gbogbo bẹ́ẹ̀ ṣe máa lọ sí bọ́dí náà lọ́dọ̀ bàbá Tinubu. Frederick Fáṣẹ̀hùn á ti kọ́kọ́ lọ sọ́dọ̀ bàbá Tinubu. Tẹ́ ẹ bá lọ tó gba tiwọn tán. Ìbà Gani náà dìde. Àwọn náà lọ tiwọn. Tinubu tó lóun support mi yẹn o. Ìgbà tó rí wípé wàhálà yín pọ̀ oríṣiríṣi. Wèrè o. Wọ́n wò wípé a ní láti mú kan. A ní ìkan ní láti tẹ̀ fún kan. Wèrè o. Ọmọlọ́lá ẹgbọ́n sókè.
wọ́n sì gbélé yín lọ́wọ́ ńgbà náà. wéréré o ìbáná tí lò. ìbá dún gan nílẹ̀ Yorùbá ẹ dún ní àsìkò táyẹ̀wò tó jẹ́ ìgbà yín ní àsìkò tó jẹ́ báyìí àsìkò yín ni ẹ dún gan ní nílẹ̀ Yorùbá contract wọlé left right center orúkọ yẹn lọ la ìgbéraga bá dé. olórí ibú lọmọ yìí olórí ibú ṣé gbogbo tó ń sọ yìí nílẹ̀ Yorùbá ṣó lè jẹ́ kí àwọn alágbára méjì ó lè jẹ́ kí wọ́n ṣiṣẹ́ papọ̀ ṣé ohun tó ń sọ yìí ṣó lè jẹ́ kí tó bá pè mí làwọn ọmọ Ìgbò ibi tó aṣọ yẹn tí n bá gbé sórí show mi trust me now tí n bá analyse ẹ̀ mọ́ Tinubu lọ́wọ́ ipò wọn lọ sọ́dọ̀ Tinubu wọn lọ ń gbowó wọn ṣe kinní kan òun náà lò fún Verify Ṣeun mọ̀dàrú comfort fọ́jọ̀fọ́jọ̀ ọmọ òfò sọ̀rọ̀. Ẹ tó bá fẹ́ pè kó pè o tó bá fẹ́ pè ẹ pè. lásìkò tẹ́ ẹ dùn yìí òun ni contract Jonathan billions of naira. sọ̀ǹtò ọkọ ẹ ṣàlàyé ṣàlàyé òun àti ibà tó jọ wà láàrin wọn. ó sì mú àwọn other contact ní o. olóòórùn ni wọn pẹ́ ìbò ní fẹ́ẹ́ sẹ́yìn bọ̀. You dey first everybody. Ibẹ̀ mo ní mi ò bá yín jà. Àlàyé ọ̀rọ̀ ni mo jẹ níbà. Ìyàwó Adébọ́lá bá wa mute o. Ìyàwó Adébọ́lá bá wa mute. Ọba mẹ́wàá ní ìgbà mẹ́wàá ní ilé ayé wa lẹ́. Hello aunty, èwo ni gbogbo broadcasting tó ń ṣe báyìí sí? Kí lẹ wí? Mo lè wo ni gbogbo broadcasting tó ń ṣe yìí. Olórí burúkú ni. Kó ṣàlàyé fún àgbà. The thing is though, she don't need it. She don't need it. Ìyàwó Adébọ́lá kì í drop ìkẹ́ tún sẹ́ni. Okay ma. À ń gbọ́ ohun yẹn tún request sẹ́ni. Ṣàlàyé kò tó wà láàrin ọkọ ẹ àti ibà. Ilẹ̀ Yorùbá kọ́ ló ń jà fún. Ilẹ̀ Yorùbá kọ́ ló ń jà fún. Wá o ló fi jọba. Olórí àgbáyé o, olórí ogun àṣà. Àwọn tó ti wá jẹ́ tó ti wò pé wọ́n á ṣiṣẹ́ fún bàbá Tinubu tó jẹ́ politician pé bẹ́ẹ̀ náà ti máa rí gbogbo everything. Ipe Ìgbòho ó dí wọn lọ́wọ́ tẹ́lẹ̀. Ìgbòho tún padà dé. Wèrè ó fẹ́ kó jọ. Àwọn sẹ́ẹ̀tì yìí ni wọ́n ń kówó fún Fọ́nítìǹkà. Ṣé ẹ̀dẹ̀ mọ̀ wípé Fọ́nítìǹkà ó ti fi ra ẹ̀ṣẹ̀ kókú lọ kárùn lọ ilẹ̀ Yorùbá already online. Òun ní ọmọ. Ó ní highest bidder lòun bá lọ. Òun kò kàn ó. Bẹ́ẹ̀ ni gọ́fìnà kọ́kọ́ tún ìlú yín ṣe lọ́yọ̀ọ́ o. Bí Ọ̀yọ́ dá o, bọ́yọ̀ ò dá o. Bí kidnapper gbé yín tán o, bọ́ pa gbogbo yín run o. Bẹ́ẹ̀ rí nǹkan jẹ́ o. Báyé gún lọ́yọ̀ọ́ báyọ̀ Ọ̀yọ́ ògún kò kàn. Èèyàn tó bá ti lè sọ owó tiẹ̀ ẹnu ara ẹ̀ ló fi sọ àbó. Tí Fọ́nítìǹkà bá sọ pé owó lòun highest bidder lòun bá lọ. Má gbàgbé pé láti ibìjọ́ mẹ́ta sí ló ti ń ṣe show fáwọn Nollywood actors. Ó ní tó máa ṣe birthday wọ́n á fún wọn ní mọ́tò wọ́n á fún wọn nílé wọ́n á fún wọn nígbà wọ́n á fún wọn láwo kí ló ń ṣe ṣèbọn ṣe business ni kó fún wọn náà ní mọ́tò kó fún ẹ nílé ó lọ bèrè lọ́wọ́ Dúpẹ́ Onítìrì ń tó tọ́lá tó fi ń gbalé lọ́wọ́ àwọn èèyàn kí Dúpẹ́ fún wọn náà kó máa tọ́lá kó máa gbalé lọ́wọ́ àwọn èèyàn ó lè ẹ̀ ṣe Yorùbá nation ń tọrọ owó ẹ̀ ń tún Yorùbá nation ń tọrọ ilé Yorùbá nation ń tọrọ mọ́tò ẹ̀ tọ́ ẹ̀ ń yálẹ̀ ẹ̀ yá wa nílẹ̀ ẹ̀ wá fẹ́ gbé oko o ti sọ́darí lè ní o ti sọ́darí ní èní pé ẹ̀rọ ìbáyá ní ìrìdì ẹ̀ẹ́gọ́ fún wọn náà lówó ọ̀hẹ́sì kí Tinubu máa bọ̀ kí Tinubu gbówó wá fún ẹ ó nídìí owó tó ń jà fún Yorùbá nation ó ní kí Tinubu gbówó wá fóun tí Fọ́nítìǹkà bá bá highest bidder lọ kí ni wà àti Fọ́nítìǹkà kí lè fi yàtọ̀ síra yín ọ̀fọ̀n olè. Ó gbọ́ lẹ́nu ẹ̀ okay. Ṣé ọ̀rọ̀ wo ló yẹ kó jáde lẹ́nu Fọ́nítìǹkà sígbò tó yẹ kó máa gé yín lára jẹ ẹ̀yin olólùfẹ́ yìí? You go explain tire. Ṣé ẹ ti yá sáré gbàgbé nǹkan tí Fọ́nítìǹkà tó ṣe fún tani Oríyọmí Hamzat kọ́kọ́rọ́ alátẹ? Oríyọmí mà kó 600,000 sílẹ̀ fún Fọ́nítìǹkà tó máa fi gbalé. Àìmọye oríṣiríṣi nǹkan ńláńláńláńláńlá tí Oríyọmí tó gbé ṣe fún Fọ́nítìǹkà.
You go explain tire. Nǹkan tí funny thing ká bá jẹ lọ́wọ́ alájẹfẹnunu lẹ̀bi tẹ́dìyẹ ní iṣẹ́ tí níbi tẹ́dìyẹ ti ń ṣàgbàdo jẹ ju àgbàdo sí ní 2023 abẹ́ ti gbàgbé pé ẹgbẹ́ Obi kéréke Peter Obi. South Africa, if they see the two of us, you wouldn't know I'm a Nigerian because we shared. Bàbá Ọbásanjọ́. Àwọn Yorùbá ipa ara iṣẹ́ Yorùbá nation ni òun gbàtẹ́ iṣẹ́ débì kan tó sun yín tí ẹ fi kọ́ òun náà ló dífá fún Ìgbòho lásìkò yìí pé ókè ọ̀rọ̀ Yorùbá nation òun náà fi kọ́ ó tẹ̀síwájú kí wá ní kí lóògùn tẹ wá ń gbé àwọn èèyàn dìde kan máa hàn léèmọ̀ online. Ẹ̀yà wa nílẹ̀ gbogbo àwọn ọmọ yín tó ń bọ́ síta tó ń ṣe ṣòwò gbogbo ọmọ Yorùbá ń fi yín ṣe yẹ̀yẹ́ ni àwọn ọmọ yín tó ń ṣe fídíò anybody ò rí tiwọn rò ẹ̀yin gangan láyé fojú burúkú wò ẹ̀yin làwọn èèyàn hate the more ẹ̀yin làwọn èèyàn ń kórìíra because of fi hàn gbangba wípé ìlara lásánlàsàn lẹ́ ń bá gbò ṣe Yorùbá nation ẹ sá pamọ́ sábẹ̀bẹ̀ nísìnyí. Olórí ibú ṣebí ìwọ náà ń lára mi ó mọ̀ pọ̀ ń lára mi ìlara ń bá ẹja àlejò ṣe because a sì ń category kan náà kí n wọ Ankara 1,000 naira ó pè mí ju kí n wọ agbádá ẹ̀gẹ́ ẹ̀dùn lọ agbádá tó ń ṣá stáṣì sí ẹ̀gẹ́ ẹ̀dùn kọ́ bá wa kóṣẹ́ mọ́là 1,000 naira sí kẹ́ tó wá tún wá gé bóyá ó bí ọmọ àtẹ̀lọ́ ló ń bẹ ránṣọ ni kó tó wá gé ọrùn ẹ̀ kọ́rùn ẹ̀ tó máa wà free bóyá ọ̀dẹ̀ lò lọ́yàn tó máa fi gbé ni kó máa wá fà sókè báyìí no sí ní kàtígórì ìwọ tó lọ́ra fìlà àwọn ìyá náà network ìjọ fìlà kọlọkọlọ yẹtuyẹtu adémi ààbò lórí báyìí adémi asúsókè báyìí tó mọ̀ pé òun lọ́pọ́n ààbò báyìí kí làwọn fìlà wèrè fìlà bí ẹ̀pọ́n gbà lẹ́nu ajẹ́ Yorùbá nation gbogbo wèrè oríṣiríṣi àlẹ́ pọ́ sínú Yorùbá nation a mú fìlà wèrè adé sórí ó tún lọ mú lẹ̀kẹ̀ owó ẹyọ oníke ó tún gbéyàn sọ́rùn ó dá ní kó ló lẹ̀kẹ̀ ní tó bá rówó ra góòlù fọ́ọ̀rùn ẹlẹ́bọ́ lọ́n ṣe dá irọ́ ni lẹ̀kẹ̀ oníke àsomọ́nkele mọ́rùn àwọn àti èjì alálọ̀bọ̀ gan mọ́ àsomọ́nkele mọ́rùn bíi tiẹ̀ olórí ibú àsomọ́nkele mọ́rùn àwọn tó máa ń pè sórí iṣu ẹ̀ mo fẹ́ kí n dórí ẹ̀ kan pè kí n wọ̀n wọ́n ní èpè kí n wọ̀n wọ́n ní ìyálà ìyá èpè sọ̀rọ̀. Ó tún ti kúrò Yorùbá nation ó dá dúró títí ẹ̀ ó lóun fún Tinubu ní support ṣé òun ní ṣe Ìgbòho ní Tinubu. àjọ máa ṣe ṣó yìí tán ni. Bẹ́ẹ̀ ṣe jọmọ Yorùbá ní Ìgbòho ṣe jọmọ Yorùbá ṣebí èèyàn yín ní Tinubu ẹ lọ pé wọ́n. wèrè rẹ o. ní 2023 abẹ́ ti gbàgbé pé ẹgbẹ́ Obi kéréke Peter Obi ẹgbẹ́ wọnú lé yẹn ṣáà sí kámẹ́rà ìkan náà ní gbogbo yín títí pé ìgbà kíní yẹn máa lẹ́yìn fún yín ayé ìdàlẹ́jọ́ lọ fún kúkú máa advice yẹn yín lẹ hate mi bóyá nítorí hatred tẹni sí mi ní advice mi lẹ ṣe mú mi èmi ò ní oore ọ̀fẹ́ àti hate on anybody. jẹ lọ sí pa ẹ kú. mo ní ibà. àlejò ṣe. Obi wane Obi kéréke Peter Obi tẹ gbé wọlé tẹ ṣáná sí ẹfí pẹpẹ Tinubu. Obi kéréke kò sí tó mọ̀ sọ. ó máa lẹ́yìn. Ó ti wá lẹ́yìn báyìí. Kò sí tó mọ̀ sọ. Sego Obi kéréke tí Obi kéréke náà ń pè kò sí tó mọ̀ sọ. a máa fẹ́ proof bẹ́ẹ̀ ni pé wà ní títì wo ló wà olódò Obi kéréke Sego ẹ̀kíní kan Sego náà ń pè olódò ó fẹ́ wọ àárín àwọn ọmọ NURTW tó bá mú ẹ sọ́wọ́ wèrè ọmọ òfò sọ̀rọ̀ olórí ibú. Ẹ wá sọ wípé ṣé ó yẹ kí Tinubu trust Ìgbòho ẹjọ́ ẹ̀yin èèyàn mi níbi tí mo sọ́dẹ̀ yẹn ṣé ẹ lè bá mi dá sí. Ibi tí mo ń dúró lè gangan. Ẹ̀yin tèmi lórí TikTok ẹ wà available àbí ẹ ní interest. Kó bí ẹ dá sí. Obi kéréke. Ìkàlẹ̀ bàbá ẹjọ́ ta ló yẹ ní 2023 tí ìbá gbé Peter Obi tó kàǹpé ó gbé wọlé ó ṣáná sí kámẹ́rà pé kí gbogbo ayé rí. Ló máa lẹ́yìn. Ibà ti lé ní 18 years. Tinubu wá ní. Ibà lè pe anybody. Ó yá Ìgbòho I need you. Jókòó báyìí. Nǹkan báyìí mo fẹ́ kó ṣe. Ibi báyìí ni mo fẹ́ kó lọ. Ibi ni mo fẹ́ kó dìmú. Nǹkan báyìí ni mo fẹ́ kó ṣe. Àwọn ọ̀rọ̀ báyìí máa sọ. Nǹkan báyìí máa ṣe. Ẹ wá bọ́ síta ẹ wá ní. Ṣé ó yẹ kí Tinubu trust Ìgbòho? Ṣèbí Ìbà ló yẹ kó trust. Ẹ jọ̀ọ́ ṣàlàyé wà ń bẹ̀ mà sàtẹ́lẹ̀ bá mi dá sí. Bá dá sí. Kẹ dárúkọ mi kí ti yín yẹ.
Mi mọ̀ bóyá ẹ lè bá wa gbóhùn sókè ó dà pé bedroom voice ilẹ̀ ń fún wa o. Wọ́n fọwọ́ pa wọ́n lẹ́yìn lọ́wọ́ ni. Má bínú. Ṣé ń gbúrò ṣé ń gbọ́ mi dáadáa sí? Ẹ ṣe ó dà pé ti jókòó. So akéde Oòduà. Mò ń jẹ́ ayé. Olódòdè one. Ẹ wá tún lọ́dọọdẹ ẹdẹ o. Nuisance. Àwọn Sàfú àti Sàfúnà máa ń tẹ̀léra wọn. Ẹ kú ètò. Yes sir. Ọlọ́run á máa fún yín ṣe. Ẹ ní dààmú. Ṣé rí ẹ jẹ́ kí n kọ́kọ́ mú látòrí àwọn tó gbé fake news jáde. Yes, ibi tí mo fẹ́ délé lé ìwọ tó ń sọ̀rọ̀ yẹn orí ẹ̀ máa burú. Iṣẹ́ tí ìwọ tó ń sọ̀rọ̀ yẹn ó máa ṣòfò. Ìwọ tó ń sọ̀rọ̀ yẹn ó máa pàdánù tí ẹ máa ta àyà tó fẹ́ pẹ̀wọ̀ yẹn jẹ́ fake news lókù ayé ẹ̀ máa bàjẹ́. Ìwọ tó ń sọ̀rọ̀ yẹn máa jẹ́ kán try kan get ohun ìfẹ́ máa ṣe ṣe show. Anything information ti fún kẹ́kọ̀ọ́. Ó máa ń ní back lórí any newspaper tó bá gbé jáde ẹ tún máa kà á fọ́wọn èèyàn. Àwọn àṣẹ ẹ̀yin wèrè ẹ̀yin oní bluetooth àṣẹ ló máa ń tẹ̀lé àṣẹ bluetooth àbí àná mi ti bẹ̀ lọ síbẹ̀ yẹn wà á kó àwọn ọmọ ẹ̀yìn wà á kó wọn jìyà. Ìyẹn nígbà ń kọ́ pé ẹ mọ sọ́ọ̀sì ibi tí nǹkan tẹ̀ ń ṣe ẹ mọ ibi tó ti wà. Abímbọ́lá gbóhùn sókè. Bó jẹ́ Punch ní ẹ wo kì í ṣe ní o Punch paper ló gbé o ẹ̀ẹ́dẹ̀ka. Àwọn tó ń gbérú mọ́. Kò ní í da fún yàrá wọ́n tó sọ̀rọ̀ ẹ̀ kò ní í da fún yàrá ìyá ẹ̀. Olórí burúkú ọwọ́ rẹ̀ ṣé mo ṣóòbí tí Punch ti gbé àbí mi ṣóòbí tí Punch ti gbé Ògún ló máa pa ẹ́ Ògún ló máa pa ẹ́ tí n bá padà gẹ̀ẹ́tì ẹ̀. Ọmọ tí Bukky Jesse ṣe fún àwọn tó gbọ́ pé Bukky Jesse ti á worst jù bẹ́ẹ̀ yẹn lọ sọ̀rọ̀ olórí ibú ẹni òfò. News ẹlẹ́jẹ̀ tọ́wọ́n bá lọ sí school nǹkan translate ẹ̀ sí Yorùbá. Ìyá aláìyá ẹ̀ kò ní da fún ìyá ẹ̀ ó máa ṣòfò aya wàá tún ṣòfò ọmọ. Sọ̀rọ̀. Àbí wọ́n ṣàgbọ́ Yorùbá àbí wọ́n tún ẹ̀ wọ́n mọ̀. Mi ò gbọ́ Yorùbá mi ò gbọ́ nǹkan kan. So and then ẹni tó dẹ̀ sọ ń kọ́ pé wọ́n gbé àwọn èèyàn mọ aago ẹ̀ kàn pé láago kàn pé àpèpà ó lè ṣàlàyé fún wọn. Wọ́n máa wo àwọn ìyá mi ọ̀pá kí ọ̀là kí alágogo ìdẹ àwọn ajé má jẹ nǹkan tó léegun wọ́n á jẹ́ tìfun wọ́n á pè ẹ́ pa tọmọtọmọ. Mi bá I no dey play with you guys o. I no dey play. Wọ́n máa pè ẹ́ pa fún mi ṣáá ni. Sọ̀rọ̀. Nígbà tí ẹ pé àwọn ẹlòmíì wọn ò mọ nǹkan kan ṣe Yorùbá nation náà fi jáde wọn ò mọ ń paṣẹ wọn kàn já ni. So Yorùbá nation dẹ̀ ó ti lọ hang wọn ò rí kankan jẹ wọ́n dẹ̀ ń wá traffic yẹn kan lọ́hùn púpọ̀. Olórí burúkú olórí ibú ọwọ́ rẹ̀ Yorùbá nation ti yẹ́ ní àwọn òun náà orí nǹkan jẹ ẹni òfò ọwọ́ rẹ̀ ẹ̀yin aṣemúndí abí ẹ̀yin ṣopó aṣadélébọ̀ bí ẹ̀yin ṣọ̀fọ̀ ẹ̀yin tẹ́ ṣe birthday tó yẹ pé òkú grandma mi gan dùn ju birthday tẹ́ ṣe lọ ẹ ṣe birthday gbogbo àwọn tó wà ń bí ààrẹ nìkan tó lè ra tiny gold kékeré bá orí 6,000 kó tiẹ̀ fi sọ́rùn ẹ̀yin tẹ́ ṣe birthday tẹ́wọ́ gáwọn orí tímọ̀ ọmọ ọlọ́jọ́ òbí tó wọ gáwọn orí tímọ̀ $2 lórí tímọ̀ ọmọ ọlọ́jọ́ òbí tí ò lè ra wíìgì tó ta pẹpẹ sinẹ́ ọmọ ọlọ́jọ́ òbí tó pe Saheed Òṣùpá ẹlọ́dún Saheed pákó lójú agbo yẹn abẹ́ ti ya wèrè abẹ́ ti sínwín ààrẹ àwọn tó wá síbi birthday ní Sàfú àti Gbàdà àwọn oní green lórí purple oní purple lórí yellow ayé làgbé abẹ ní ó jura wọn lọ o ó jura wọn lọ gidi gan ni party wise wọn bí yín kú a lè pe irú yín sóde ìwọ tó ń sọ̀rọ̀ yẹn ibi tí mò ń dúró de gangan nìyẹn mo kó lórí ibú yín ẹ máa ṣorí burúkú kò ní da fún obìnrin tó bá dó kò ní da fún obìnrin tó bá ti ń tokú ẹ̀bọ̀ nídìí báyìí ó máa ṣòfò ni àyàfi tó bá yẹ pé Punch ò gbé àyàfi tí ò bá rí bẹ́ẹ̀ àyàfi tí màá ṣú ẹ̀ lókù ayé ẹ̀ máa bàjẹ́ mọ́ mi lọ́wọ́ sọ̀rọ̀ lórí ibú. kọ́ máa pè wọ́n kọ́ máa pè yín kọ́ jọ ẹ̀yin kọ́ lẹ sọ ẹ̀ tó sọ nìkan lọ pè kọ́ pé àpè pàápàá àgbájọ mi tráfíkì tó ń wá yẹn kò ní rí yẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì olórí ibú wèrè tó ń tẹ̀lé ló máa ń pariwo ẹ jọ o ẹ fún wa nílé o ẹ fún wa ní kinní kan o sálárì ẹ òkè tọrọ owó lórí íńtánẹ́ẹ̀tì rí sálárì ẹ náà lèmi àtọkọ mi o
ẹni òfò sọ̀rọ̀. Adams ṣe rí téèyàn bá wà láyé tó bá jẹ́ pé báwo náà Yorùbá ṣe máa ń pè náà wọ́n á ní traitor kí ni ìtumọ̀ traitor mi ọ̀dàlẹ̀ àbí. téèyàn bá ń dalẹ̀ téèyàn bá ń dalẹ̀ wọ́n ní tí èèyàn bá ń dalẹ̀ nǹkan kékeré kan á máa yọ ṣe. ńgbà bàbá Ọbásanjọ́ Ọbásanjọ́ ò sọ pé òun pa Gani Adams. Next person. Austin wà, Texas, Atlanta wà, bó ṣe ń jẹ́ kiri all over the world nìyẹn. But that you contributed. Then no, listen. What I'm saying, I want to repeat that. Don't hold us hostage. Your people, they. Dáadáa Yorùbá, and àwọn tó ń pè mixed blood, wọ́n ṣèpọ̀ dáadáa Yorùbá. Ẹja àjẹjú ká lè rí mú. Ẹja àjẹjú dáadáa ká lè rí mú. Ọlọ́run máa yọ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Yorùbá nation kú ó kí nation òfin. Tó bá máa padà wá sí ní ìmúrúkọ tó máa jẹ́, ó lè má gbé Oòduà yẹ, ó lè má gbé Yorùbá, ó lè gbé Ètù jáde. Ìfẹ̀sùn tí gbogbo ẹ̀rọ orúkọ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tó di pé àwọn sọ́ọ̀tún àwọn tó sì àti ìmọ̀lítà lọ. Àwọn tó especially tó bá jẹ́ bí àwọn entertainment bloggers. Oníbàárà. Àbí ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ yẹn. Oníbàárà. Àbáwọn tó ń jà tó ń ṣe fracas. Ẹ máa túra ká bàjẹ́ stíkálì bẹ́ẹ̀. Ẹ máa gbọ́ o, máa tọrọ owó o. Gbogbo wa lájọ́ wọra wa náà lẹ́nà o. Kọ́mẹ̀ntì yín máa lọ pọ́ngbá bẹ́ẹ̀ ni. Oníbàárà. Ní àwọn tó ń jàjà fracas kan máa sọ wípé ẹ bá wa ṣí ẹ bá wa láì. Tẹ́lẹ̀ tàbí tẹ́lọ̀. Ẹ̀yin gan lẹ máa dá ṣí àti láìkì bolẹ̀. Olórí ibo onílára. Èmi ò ń rí àwọn tó bá ṣe entertainment blogger tó bá ń gbé wọn ṣépè tó ń gbé wọn rí tó ń ṣe oríṣiríṣi bẹ́ẹ̀. Tí ò sí nǹkan tó fẹ́ benefit níbẹ̀ ju kò fẹ́ gbọ́ àṣírí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí wọ́n lè ní tiẹ̀. Àbí wọ́n ń rí ibi tí wọ́n ti ń bẹ̀ yín pé bá wa comment o, ẹ bá wa love, ẹ bá wa like. Ẹ máa dábò wọn burúkú ń bẹ̀ nítorí pé ẹ fẹ́ gbọ́ àṣírí aláṣírí. You no get your own àṣírí. I no get my own. Ọlọ́burúkú tó bá sàn láì tó tú àṣírí aláṣírí. Ṣé ayé ti ẹ̀ dá? Ṣùgbọ́n àwọn ọbẹ̀ yẹn ni mo rí pé ẹ̀yin èèyàn ti máa ń like láti wà active. Tó bá ti wá dé ibi tó yẹ kẹ́ ti sọ̀rọ̀ gógó kẹ́ jẹ́ kí àwọn ìjọba kí wọ́n gbóhùn yín. Tọrọ owó oníbàárà. Kọ́mẹ̀ntì kó máa lọ lálálá yálà ní orí TikTok. Oníbàárà tọrọ owó. Kẹ́ má fi ṣe tèmi nìkan torí ẹ̀ mo ṣe máa sọ wípé ẹ pè wọlé lórí show mi kì í ṣe mi ò sí lára mídíà tó jẹ́ pé kọ́mẹ̀ntì yín àbí nǹkan tẹ́ bá pè wọlé contribution ó ní mo fẹ́ sọ wájú torí mo rí pé nǹkan tẹ́ like jù nìyẹn nǹkan tí ìran ọmọ Yorùbá cherish jù láyé òun ni kí wọ́n máa parọ́ fún yín èèyàn tó bá ti ń parọ́ fún yín ẹ má fowó lé wọn kiri gbogbo nǹkan lẹ máa fi ń lé wọn kiri àwọn náà ń jẹ́yàn gidi lọ́dọ̀ yín ìgbà kan ẹ̀mí mímọ́ tó rán mi iṣẹ́ tí ò fàyè gbà mí oníbàárà ṣé kò wá dogun oníbàárà mo dẹ̀ kúkú ti gbà fọ́lọ́run ìwọ̀nba yín tẹ́ bá believe ẹ̀jẹ̀ àjọṣe níwọ̀n bàtà bá jọ ṣe tálùbáríkà Ọlọ́run ni òun lèmi gbọ́kànlé tí mo dúró tì tí mò ń jẹ tí àlùbáríkà Ọlọ́run bá ti wo orí iṣẹ́ èèyàn nǹkan kékeré ni Ọlọ́run fáǹsì wọn láwọn mo bẹ̀ yín ni mo rọ̀ yín bẹ́ẹ̀ ṣe máa quiet tá a bá ṣe show ó kù díẹ̀ káàtó ẹ má máa quiet olórí ibú oníbàárà ẹ kì í quiet ibi tó bá ti ń ṣe fracas ẹ kì í quiet ibi tó bá ti ń sọ̀rọ̀ àwọn celebrity gbogbo channel wọn page wọn YouTube Facebook gbogbo ẹ lẹ máa lọ Instagram TikTok ẹ máa tẹ pa síbẹ̀ àwọn celebrity tí ó go lọ́wọ́ wíwí give them gift ẹ fi message ránṣẹ́ send your account number ṣùgbọ́n lọ́dọ̀ títí wá ń bí a ti ṣẹ̀yìn torí pé àtẹparọ́ ní ti wá gbé celebrity life wá kí wá bá tiẹ̀ jẹ́ àdìsáàfù support tiwa àbí ẹ kì í ṣe Ọlọ́run mi. ẹ kì í ṣe Ọlọ́run mi. ẹ kalẹ̀ ẹ káàbọ̀. Yorùbá nation wọn làwọn ń ṣe wọn fẹ́ tọrọ owó ó fẹ́ tọrọ owó oníbàárẹ̀ bá gbóhùn sókè mà. ẹ ló mà olórí burúkú wo ló ń bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn márùn wo ló ń bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ táyé ẹ̀ máa bàjẹ́. márùn tí ẹ kọ abọ́ra jẹ̀bi ni abọ́ra jẹ̀bi Germany ọmọ òfò ọmọ tí ò rí ìyá bí. ó máa ṣòfò ni ó máa ṣòfò náà ni. á ṣòfò ọmọ olórí burúkú máa ń ṣàǹfààní tó bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àti tí ẹ tẹ̀ ti bàjẹ́ rẹ̀ gáyé ẹ̀ máa lọ àwọn ẹ̀fẹ́ ni olórí burúkú tí máa mú sọ́wọ́ àṣìírè ẹ̀dá onítọ́ lẹ́nu.
olóṣì ọmọ àlè olóòórùn oníbàárà ni ó máa ń tọrọ owó olóṣì. Ó yẹ kó máa bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn nítorí pé ìyàwó ẹ̀ náà ni ẹni tó ń ta sí yín yẹn àwọn olórí burúkú àwọn olóhùn àwọn onídọ́ọ̀tì ó kẹsọ́kù aláyé bàjẹ́ ni wọ́n wèrè ni wọ́n jọ ń rúra wọn nínú ọmọlúàbí ni àbá ti fẹ́ go deeper wọ́n jọ bá ń rúra wọn nínú ọmọlúàbí ni. tí wọ́n máa ṣàmàlàmàlà fún wọn ni. àwọn wèrè. àwọn olóhùn àwọn onídọ́ọ̀tì. ẹ ṣe ìyá mi ẹ má jẹ ká bẹ a máa sọ̀rọ̀ lẹ́yìn ètò God bless you. Okay ma. kò ní dáa fún àlìmọ́njì ìyẹn ẹ̀yin ọmọ oró ẹ bá mi bọ́ tó sọ̀rọ̀ yẹn mo fẹ́ mọ̀ màá mọ̀ ẹ́ mo máa mọ̀ ẹ́ ìwọ tó sọ̀rọ̀ yẹn màá mọ̀ ẹ́. Owó máa bá wa pín South ìtorí Ọlọ́run. Ṣẹlẹ̀ àwọn onímọ̀ ìlú ti dà wá jù. Wọ́n ti dà wá ó ti pọ̀. Because most of àwọn ọdún táwọn èèyàn ni pé wọ́n bá wa pín méjà sí méjì. Wọ́n pín South sọ́tọ̀ kan pín North sọ́tọ̀. Ẹ má jà bá East lọ. Ẹ jẹ́ ká dá dúró. Àwọn pípọ̀ yìí wọ́n ṣe tí wọ́n bá mú ipò. Tó bá sọ̀rọ̀ kí wọ́n lọ wò ta. Ìyẹn náà bẹ́ẹ̀. Ṣé tó wá ní ìtọ́ wà ní ẹ̀gbọ́n òun lọ́rọ̀ ọ̀wọ́ lọ́wọ́ bọ̀? Èmi ò ní pè lórúkọ tó ti dára pé ọ̀wọ́ lọ́wọ́ bọ̀ orúkọ tá a ṣe sínú ẹ̀ tá a pẹ̀rọ fún mi orúkọ yẹn dẹ̀ máa bá da lẹ́nu. Ẹni tó bá dẹ̀ dé ń jẹ́ ọ̀wọ́ lọ́wọ́ bọ̀ ẹ̀yìn náà gbọ́ lọ tó bá lọ báyìí ábọ̀ báyìí káàtì bí ọkọ̀ káàtì ní ìrọ̀rùn ẹ̀. Ẹ bá wo gbogbo ọ̀rọ̀ ẹ̀ náà ẹ̀tàn. Ẹ lọ gbọ́ conversation kìíní kan níbi tó ti ṣe gbogbo ọlọ́dún àgbọ̀dún kìíní kan. Ó ní kọ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti fi ń jẹ́ ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó ní bàtà fún Abíọ́lá jẹ́ ọ̀fun ní oil bàtà fún kìíní kan jẹ́ ó ní kọ́ gbòòrùn síbi tó wó wà. Ọ̀run owó kẹ́ ẹ tó bá ń jàre ọ̀nà. Mo lè wá níbi èrè tó sẹ́ǹdì sí àti dára dẹ́gbà gbọ́. Ókè àbí torí nǹkan tá a rẹ̀ ṣe lọ jẹ́ nìyẹn. Kò sí fún security Yorùbá rárá owó ló wá. Owó ló wá. Ṣé ní ọ̀rọ̀ títí èmi ò rò pé kí àwọn ọmọ àlè àwọn ló máa sọ pé bàbá Sunday Igboho bá wò èmi ò ní parọ́ fún yín. Ó yẹ kí o ṣe sùúrù dáadáa pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ẹ rí kí wọ́n porúkọ rẹ̀ bàbá kejì kọ́ńtẹ́ǹkà àbí kí wọ́n porúkọ bàbá rẹ̀ ṣé kí wọ́n tètè fà padà. Ó sọ rí mi wípé ẹ̀rù ló fà wọ́n. Èmi ti gbọ́ many things nípa pé gbàgbọ́ọ̀lù ọ̀gbẹ́ni kan àti kí wọ́n porúkọ ẹ̀ náà. Ẹ bá wo gbogbo ọ̀rọ̀ yẹn náà ẹ̀rù bà bọ̀bọ̀ yẹn ni. Ẹ bá gbọ́ gbogbo ọ̀rọ̀ wisdom ẹ mọ̀ pẹ̀lú bà bọ̀bọ̀ yẹn ni. Kọ́lọ̀ ṣàníyàn yẹn kọ́lọ̀ máa kí wọ́n bá ẹni tó máa tì owó náà. Ṣé rí àwọn guys wọn yàmàyàmà wọn ti pọ̀ jù online especially gbogbo àwọn méjèèjì. Tá a bá fẹ́ ṣe show ẹ ṣe show ìgbà kan wà tí Aládò tó lòun lọ sí Ogun State. Ó ní àwọn ọ̀nà ò dáa. It is true. Fẹ̀hónú hàn. Òun gbé ẹ bá rí bóyá bẹ̀rẹ̀ sí ní rọ̀jò ìpè lórí gọ́vnà Ogun State. Ẹ jẹ́ ká ṣọ́ṣe. Ṣé ní tọ́jú orí ni àbí ní ti kíni? Kí ló fa èpè? Fẹ̀hónú hàn pé gọ́vnà ò ṣe dáadáa. Kí ló fa èpè? You see all these guys. Kò sí nǹkan méjì tó ń ṣe wọ́n nǹkan tó fẹ́ jẹ àti cloud. Wọ́n fẹ́ kó jẹ́ pé gbogbo ọjọ́ tó bá ti ṣe fídíò kó máa trend káwọn èèyàn máa gbé fídíò wọn ọ̀dẹ̀mọ̀ ìpọ́nrán náà dá síra wọn lọ́rùn tí wọn ìkànnù àwọn méjèèjì ò bá tí ì lọ ṣẹ̀wọ̀n bọ́n ṣe wà ní ara wọn ò ní bá. Restaurant o ìṣẹ̀lẹ̀ àkówó wá láti Nàìjíríà ọmọ olówó ni wá igbá kan o. Oníbàárà àlìmọ́njìrì. 30 days make a pay oníṣẹ́ owó làwa náà ṣe bó ṣe ń ṣiṣẹ́. Ta ló béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀? àwọn béèrè pé kẹ́ lọ gbé gbogbo owó báǹkì yín wà. Àlìmọ́njìrì oníbàárà. Nǹkan wà tí Ọlọ́run kẹ́jú bẹ́ẹ̀ ṣe lérò lọ nínú ayé tó jẹ́ pé kò sí iye tẹ̀lé fún irú àwa tẹ́ máa mọ́ lára. Yorùbá nation náà ń ṣe o àlìmọ́njìrì. Hate on Dara for telling you the truth. Àlìmọ́njìrì wọ́n ní ẹgbówó wá o ẹ̀yin Yorùbá nation. If only I think about your character and your attitude towards me wàláì kò encourage me ṣe anything. Àlìmọ́njìrì oníbàárà. Wàláì mo ṣiṣẹ́ mo mọ̀ ní. Iṣẹ́ ò tó ẹ jẹ́.
ẹ rò pé ó rọrùn láti research ni mi ò sí lára mídíà tó ń gbé fídíò àwọn èèyàn online. iṣẹ́ ọwọ́ ẹ̀ ò tó ẹ jẹ kó tó yọ owó cream tó máa fi bóra. wọnú gbogbo mídíà máa fọ yẹlẹ kó tó yọ owó cream tó máa fi bóra. iṣẹ́ ò tó ẹ jẹ. proof jáde máa gbé jáde máa tún sọ́dọ̀rọ̀. proof oníbàárà. èyí tí ò yí ẹ̀ máa bẹ́ẹ̀ fọ́ sí wẹ́wẹ́. oníbàárà. pátápátá kí lè rò pé ṣé ò dára láìṣọ wá ṣe máa gùn. oníbàárà ó ní ẹgbówó wá o sọ̀rọ̀ sókè olórí ibú. ẹ bá rí àwọn ọ̀pọ̀lọpọ̀ mídíà UK báyìí kirikiri náà fi ń rè kirikiri náà fi ń ṣàgbéjì ara. ẹ lọ pa ẹyọ olórí burúkú. ẹ lọ pa fọ́nì tìkà. ṣé á rí ti ẹlẹ́ẹ̀kẹta ti South Africa àtàwọn ọmọ Ìgbò síta rẹ̀ ẹ jẹ́ ká ṣọ́ra gan fún àwọn Ìgbò yìí ìdúró Ọlọ́run àwa là ń fún wọn lágbára tó ń lò lórí àwa Yorùbá nǹkan tó bá ti sọpọ́ọ̀tì wọn báyìí. ẹ kó sì síwájú mo fẹ́ gbọ́ yẹn. ṣé wọ́n ti ẹ̀wà ń gbẹ́gbẹ́kẹ̀gbẹ́ irú èèwọ̀ làwọn méjèèjì gẹ́gẹ́ bí. gbogbo àwọn outside the country tí ọmọ Yorùbá ti jẹ ọba ǹjẹ́ wọ́n ní àwọn tó ní ìlú lára bí. olórí burúkú ọmọ òfò. o tó bá lọ bẹ̀ ibà iṣẹ́ ọwọ́ yín ni. bọ̀ ṣe rí nǹkan tó tún wá gbà mí lẹ́rù mi ò mọ̀. so ibà ló fẹ́ pàgbówó àbí wo láti ọ̀la lọ àtọ̀la lọ màá turn everything upside down wọ́n máa yí fọ́ everything lójú màá sojú everything dé fún yín ògún gbọ́ ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ mọ̀ ẹ mọ̀ pé pọ́nmilé òun lọ̀rẹ́ Yẹ́misí ní Yorùbá nation yẹn máa fún mi lọ́wọ́ tèmi àìfún mi lọ́wọ́ tèmi ẹ má wọrí tí gbogbo ìyá ẹ̀ wọ́n lè lọ ń pè ẹ̀ ń pè káàkiri ẹ̀ ń pè Ìgbòho pè mí èmi sọ wípé wọ́n gbé olóyìn náà ṣùgbọ́n lóye ti ṣe voice note ránṣẹ́ sí ẹ àsàmàfù anybody àsàmàfù torí mi bá gbóná lálẹ́ yìí àsàmàfù anybody àbó ya wèrè tó mi bá gbóná ẹ wá o àgùdà òjá lábẹ́ Gẹ̀ẹ́sì o iṣẹ́ ọwọ́ ọ̀lẹ́lọ̀ ló ń jẹ so ok lórí bí tàtẹ̀ wá bá dé yìí mo ti dọ̀ position lórí bí tàtẹ̀ bá dé yìí. mi ò mọ support ti because gbogbo nǹkan báyìí ṣé àwọn nǹkan tẹ́ ń sọ yìí ṣe fẹ́ ká wá sọ online báyìí nísìn. ẹ má bínú ṣé kì í ṣe pé à ń tú àṣírí sọ́wọ́ àwọn ọ̀tá. ẹyin kó tẹ́ ń ṣe náà nìyẹn. ẹ má bínú báwo mo lè sọ privately. ẹ bá ti pè mí. àwọn wèrè méjì. èmi mo pè yín ni èmi ò mọ bóyá ó online lẹ́wà mi ò mọ èmi ò mọ bóyá ẹ wà lórí program mi kàn pé tèmi ni o. ok ẹ ṣe ó dàbọ̀. àwọn sẹ́tà wọn ní bluetooth ayé ò lo bluetooth mọ́ sẹ́tà wọn ní bluetooth. bá wo ọ̀rọ̀ olóyè Sunday Igboho yìí at a point in time. mo fẹ́ gbọ́. ọmọ àwọn ti dá sí mo rí mò ń wọ̀ṣì gbogbo ẹ̀ wọ́n ṣe náà máa pín Nàìjíríà sí méjì kò lè work from fry pan to fire. ẹni ìbá tún ti wà highly educated kí ló kan anybody pẹ̀lú ìyẹn tán bá wà highly educated wọ́n wà sáyé ara wọn àti kí tún wá ní kí ló kan anybody. ṣó ní ṣe Ìgbòho ti ní nǹkan tó fẹ́. Ìgbòho ń lọ Canada ó ń lọ everywhere ó ń lọ US ó ń lọ gbogbo ẹ̀ ó ń bóyìnbó sọ̀rọ̀ ó ń ra ọjà ó ń ṣoríṣiríṣi. lórí irọ́ ní gbogbo ẹ̀ abẹ́ ya wèrè ẹ ti ya wèrè. ṣé ó gbé translator dání ni. tẹ́nibọ̀dì bá kàwé ò bá kà títí tí kò gba professor kò di doctor kò gba doctorate sọ́dọ̀ ẹ̀ ni. àwọn àfàjálá lẹ́nu ṣé ó kó wa papọ̀ ni. Ògún gbọ́. àní mistake tẹ́ ṣe ṣe tí mo ní control tí mo correct ní mo lè dúró tẹ́ repeat. mo lè ṣe show yìí 6 hours máa fàjà. tẹ́ bá yìí continue láti máa sọ wípé Ìgbòho ẹ fẹ́ máa demarket Ìgbòho.
máa fọ́ anything for ìbọn máa fà á já lálẹ́ mo lè ṣe show 6 hours orí mi ti ń gbóná wá báyìí máa fọ́ anything lójú lálẹ́ ẹ bá gbóhùn sókè yàwá. Ẹ kú dédé àsìkò yìí mà ẹ má bínú mà ẹ má bínú mà ẹ má bínú mà ẹ má bínú yá mi ẹ má bínú gbàtó táwọn ya ẹ má bínú mà ẹ má bínú mà mi mo bẹ̀ yín ni hallelujah o mo bẹ̀ yín hallelujah hallelujah mo bẹ̀ yín mo fẹ́ gbọ́ nánà mo gbọ́ anything hallelujah o màámi hallelujah mo bẹ̀ yín hallelujah màámi mo bẹ̀ yín. Mami hallelujah kò sí kan tó ń já ṣìírí níbi bí ẹ̀ka kò sí kan tó ń já ṣìírí mami ẹ lọ ra popcorn ẹ wá jókòó ẹ wá jókòó tì mí báyìí ẹ ra popcorn ayé yín ayé gbogbo máa bàjẹ́ lálẹ́ lọ́wọ́ mi lórí péjì ló bá wù mí máa ṣe ayé yín bàjẹ́ èèyàn lórí èmi wà lẹ́yìn tó bá yín jà sóko ni tí mo wà lára àwọn tó bá yín jà sóko ni. Ayé là ń gbé. Ayé là ń gbé. Ayé là ń gbé. Ayé là ń gbé. Ṣé mo bí tẹ́tí lọ sórí burúkú ara yín ni ìbọn lára tó bá yín tẹ́yọ ibi tẹ́ gbogbo tẹ́ ìrora yín lọ. Màá fọ́ ẹni tí ayé yá bàjẹ́ sórí iṣó yìí lálẹ́ yìí. Ẹ̀yin olórí burúkú. Ayé là ń gbé. Ayé là ń gbé. Bámi ẹ lọ mú mi. Ẹ yá wèrè ni. Ayé là ń gbé. Màámi ẹ lọ sùn. Ẹ̀yin tá ń rí. Ẹ̀yin tá ń rí tí wọ́n á dùn. Ẹ̀yin méjèèjì tá ń rí tí wọ́n á dùn. Ògùn ló máa pa ẹ́ dára. Ayé là ń gbé. Mo dárúkọ ẹ̀ dára ògùn ló máa pa ẹ́. Ẹ̀yin olórí burúkú tẹ́ ló ń dóra yín kiri ni ẹ̀yin olóṣì nígbà yín wọ́n náà tó bá ń jà sóko ni. Ayé là ń gbé. Màmí ẹ máa lọ. Ẹ má jẹ́ kọ́ta yọ̀ wá. Ẹ má jẹ́ kọ́ta yọ̀ wá. Ẹ má jẹ́ kọ́ta yọ̀ wá. Ọmọ àlè ẹmu kó sọ pé láti jẹta pé ẹfà létí bá ti di máa pe ayé là gbé ẹ ká fa màmí ayé yóò ní bàjẹ́ ẹ ká já anything olórí púpọ̀ ọmọ yẹn ẹ láti jẹta àbí màmí kò sí ọkọ pé fẹfẹ yẹn wọ́n dànù bóyá wà yìí sìn kò sí ọkàn ayé là gbé kò sí ọkàn abẹ ọ ni kò sí ọkàn gbogbo abiyamọ mà ló ń bẹ̀ ọ́ yìí gbogbo abiyamọ mà ló ń bẹ̀ ọ́ yìí ayé là ń gbé gbogbo abiyamọ mà ló ń bẹ̀ ẹ́ yìí. ẹ tó pé ẹ kó stọọpù o ẹ tó pé ẹ kó stọọpù dára àti ẹ máa pàjẹ́ lọ́wọ́ mi lálẹ́ ẹ̀yin olórí yorùbá ní ẹ tó ti lọ ń dóra yín lọ. ẹ ti fún mi kọjá ẹ kẹsàn fún ó ti tó ń sùn ẹ jọ ó forí ọkọ àdìsá bẹ́yìn. Ayé là ń gbé. Ayé là ń gbé. Ẹ ti fún ní enough. Ẹ ti ṣe ìtẹnu yín. Ẹ jọ ó ti tó. Mo forí ẹlẹ́dàá ń kọ àdìsá bẹ́yìn. Ẹ jọ ó ti tó ìyá mi. Ó ti tó. Ẹ jẹ́ ọmọ yín ẹni fojú sunkún kọ̀ọ̀kan náà ọmọ yẹn. Ẹ̀yin méjì. Ẹ kórè kedele ẹ bílẹ̀ ẹ ti fún lè náà. Mo ti gbọ́ ọlọ́wọ́ kẹ́jẹ́ tó gbẹgbẹ́ wù dání sílé. Àǹtí ẹjẹ́ àṣeṣó mi ẹ ti fún ní nǹkan tẹ̀fẹ́ ẹjẹ́ àṣeṣó mi. Màámi mo ti gbọ́. Ayé là ń gbé. Mo ti gbọ́ fẹ́. Ẹ wo àtúwà lè wá sí láti lọ sí ti yèyé dára mọ́. Jẹ́wọ́ kọ́ sọ fún yẹ́líà nípa ẹgbàgbé ẹ̀ dáhùn wọ́ọ̀tì ẹnájì yín kò wọ́ọ̀tì ẹnájì yín ẹ gbàgbé dára. Ayé là ń gbé. Ẹ filẹ̀. Ẹ jẹ́ àṣeṣó mi ẹ fún wa ń ṣó mi. Tí mo bá ti wá sí Yorùbá wù tí bá ti kúrò ní Yorùbá wù yìí mo tún lọ sí ti yèyé dára tí bá ti wá sí Yorùbá wù yìí mo tún lọ sí ti yèyé dára. Ṣé báwo la ṣe fẹ́ wá ṣe láàrin ẹ̀yin méjèèjì báyìí bí bá ti kúrò ní sọ mo tún lọ sí ti yèyé dára báwo la ṣe fẹ́ wá ṣe. Ẹ ṣe normal show fún wa. Ẹ fún wa normal show. Gbogbo ló fún ẹ máa dákọ̀ Yorùbá ní ìṣọ̀mọ́ ló máa ń rí ní club. Má gbé anything jáde, ayégbòdì máa bàjẹ́, abẹ́ ti ya wèrè. Bàbá gbóhùn sókè máa mi ṣẹ́jú méjì, bàbá mi ṣẹ́jú méjì. Ọmọ ti dá o. Wọ́n sọ pé ẹ̀yin lẹ́ni. Ó ti dá o. Pé ẹ̀yin lẹ́ni DSS ìrora rẹ̀ ti Sunday Igboho. Bẹ́ẹ̀ni, ẹ fẹ́ mọ iye kọ́ọ̀tù mo ti gbà ni. Wọ́n lọ sọ pé èmi sọ pé dárúkọ yín ni. ààrẹ Sunday Igboho. Wọ́n dárúkọ mi.
mi ò dẹ yẹyẹ Yorùbáwùyí mo dẹ̀ mi tún ò show dẹ ẹ̀ gbọ́rúkọ yín ní mo dẹ̀ show tún pẹ̀ lórí mi pépà gbọ́rúkọ yín mi gbọ́rúkọ yín ní show yẹn o mi gbọ́rúkọ yín ní show ẹ̀ yẹn o. ìyá mi kò lè yé yín ìyàjọ wà kí nínú ló ń náà ṣẹlẹ̀ orí kíní yẹn lórí pépà. wọ́n dẹ̀ ń pè mí àná tí mo ṣe show lọ́wọ́ orí punch ni kinní yẹn wà orí punch ló àná tí wà. mo ṣe show lọ́wọ́ gan bàbá mi àná tí mo ṣe show lọ́wọ́ gan ẹ pé mo receive call kan tí mo gbẹ́nu sẹ́gbẹ̀ bá tí mo fi receive call yẹn mo tẹ́jú fún pè mí fún yẹn Yorùbáwùyí ń gbọ́ sọ pé Yorùbáwùyí sọ pé ògùn ló máa pa gbogbo yín wo mi ì dẹ̀ gbọ́ o. pàápàá Yorùbá nation yín yẹn ti máa yọ àdáàtì àbẹ́ ti ya wèrè níwọ̀n lára àwọn tẹ̀ gbowó lọ́wọ́ yín ni máa yọ àdáàtì Yorùbá nation yín yẹn ẹ máa wo orí máa pẹ́. ìlẹ̀sán ẹgbẹ́ ó wà lórí pépà náà o. ó wà lórí pépà náà o. Yorùbáwùyí mi ì gbọ́ orúkọ yín pé ẹ̀yin lẹ sọ o mi ì gbọ́ orúkọ yín o torí mo gbọ́ show yín mi ì gbọ́ orúkọ yín pé ẹ̀yin lẹ sọ kódà mi ì gbọ́ orúkọ yín rárá. ìyàwó Ayọ̀dèjì tó ń sọ̀rọ̀. mo gbọ́. pàtó mo parí show yẹn mi ò ṣe show yẹn ló bọ́ta ẹ̀pọ́n náà sọ lórí show eléyìí sìn pé òun ti parí tó fẹ́ ṣe òun láti join ní ẹ̀mọ́ ni pé wọ́n ń pè òun pé media Yorùbá nation kan sọ pé kíní kan èmi ni mo sọ ní Yorùbá nation bí mo kọ́ gbé bóyá ìṣẹ̀lẹ̀ báyìí ni wọ́n ti ju punch yẹn sí mi ọmọ agbólóyè kẹ̀ Àkànbí kò sí tó jọ ò lè gbólóyè o Àkànbí kò sí kan tó jọ ò lè gbé Sunday Igboho ẹ̀bú àlọ́ ń ta ohun kíní kan mo lè bọ́ ọ̀tà a ti sọ pé ó máa ya ní ìbùkún lọ ya lóru táàbà bọ́ta sọ̀rọ̀ wọ́n lè gbé kò sí kan tó máa ṣẹlẹ̀ wọ́n lè fi cascos 2027 kò sẹ́ni tó máa ṣẹlẹ̀ ẹ kò máa lórí tẹ̀yẹ̀ máa pariwo ní àwa wà ní géèmù àwọn bó ti yẹ ń lọ ẹ kò máa pariwo ní wọ́n ti gbé Tinubu ẹ máa pariwo náà go explain táyà Tinubu ò ti ṣàkáǹtì Sunday Igboho náà kí lè rí ṣe sí ṣé rí ọkàn ṣe sí ní èdè ṣe ọkàn ẹ kò máa pariwo náà ní Tinubu ò dá kò lè ṣàkáǹtì ẹ kò lè ṣe kíni this is game of politics wọ́n lè lu anybody àsìrúbọ abẹ́ ya wèrè ni mo dẹ̀ bọ́ta mo tó pé Tinubu ò gbọdọ̀ gbé Sunday Igboho wọ́n lè lu anybody politician lè lu ọmọ ẹ̀ ọ̀rọ̀ géèmù lélẹ́yìí fún anybody gba game mo dẹ̀ kí lẹ̀ṣẹ̀ mi bọ́ọ̀sì gbé àwọn ọmọdé sára everybody ti gbé ọ gbọdọ̀ gbé Sunday Igboho Tinubu gbọdọ̀ ṣe kíní kan Sunday Igboho ṣé mo sọ pé sọ gbé Sunday Igboho ni everybody dẹ̀ ń pè mí àárọ̀ iná tó ti pè mí ṣó tí mo ṣe lánàá tẹ́ pé mo receive call mo ṣe báyìí gbogbo gbẹnu sẹ́gbẹ̀ẹ́ kan yẹn àwọn láwọn àgbà ní Yorùbá nation ni wọ́n ń pè mí yẹn everybody ń sọ mo mọ̀ bí tọ́wọ́ yìí ti lọ o mo àwọn ti gbọ́ tí wọ́n pè mí Yorùbáwùyí lórí ọwọ́ mi tí mo wà àwọn yìí máa pè mí Yorùbáwùyí ń gbọ́ báyìí dẹ̀ wá ń bọ́ta wọ́n á ṣe show fún mi ayé ẹ̀ máa làbà skẹ́ṣì ni o ẹ mọ bí tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ní Yorùbá nation ẹ mọ bí tẹ́ ẹ bá Yorùbá nation ẹ mọ bí tẹ́ ẹ bá Yorùbá nation lọ o ayé anybody máa làbà skẹ́ṣì tí n bá mú yín sọ́wọ́ Yorùbá nation yẹn. ṣé Yorùbá nation ti wá parí nìyẹn bẹ́ẹ̀ ni. èmi ò mọ ẹ má bèèrè pé ètò àbí mi nínú lọ́wọ́ mi o má bèèrè pé ètò àbí mi nínú lọ́wọ́ mi. nígbà táyìn tó jẹ́ ohun tó jẹ́ ń béèrè máa béèrè èmi ò jẹ́ ọ̀kan ní Yorùbá nation tún béèrè èmi gbowó lọ́wọ́ yín máa tún béèrè lọ́wọ́ Yèyé Dára gan. àlẹ́ mi tẹ́ mi wá gbowó lọ́wọ́ yín ẹ̀yin méjì yìí ló jẹ́ ẹni tá à ń wù. àwọn méjì wo pàtó lè Sunday Igboho wà lẹ́yìn odi Sunday Igboho wà lẹ́yìn odi kò gbé Dúpẹ́ Onítìrí wá ni àwọn òkèèrè máa camouflage wà pàtó lè Sunday Igboho wà lẹ́yìn odi kò gbé Bánkọ́lé wá ni tó lè Sunday Igboho wà lẹ́yìn odi kò gbá àwọn bákan wá tó náà fẹ́ ṣe discussion tó ó bẹ̀rẹ̀ fún lè Sunday Igboho ni tó lè Sunday Igboho wà lẹ́yìn odi ṣé wọ́n sọ pé ẹ̀yà wa nílé afẹ́ fi ṣàgbékọ́ṣọ̀ kò sí tó jẹ́ Yorùbá nation mọ́ ṣé kò sọ bẹ́ẹ̀ ni wọ́n á gbé mọ́ra lórí péjì ẹjọ́ o wọ́n á gbé mi mọ́ra rárá lórí burúkú ọmọ òfò abúlé àjẹbí ọlọ́wọ́ kákò. a gbé yín mọ́ra à ń bẹ̀ yín méjèèjì àní méjèèjì mo tẹ̀ fẹ́ bẹ̀ à ń bẹ̀ yín. àti jẹ́ àná mo bọ́ta mo ṣe show mo ní ẹ pé o àbí mi sọ bẹ́ẹ̀. mi ì jẹ tiẹ̀. ìjẹta mo ṣe show mo ní ẹ pé ẹ wọ́n nu ẹ o. mi ì gbọ́. mo ṣe show ní ìjẹta ẹ rí wọ́n mo ṣe show lánàá ẹ rí wọ́n ẹ wá ń pè mí nísìn mo lè ṣe show yìí 6 hours tí mo máa fọ ẹni tí mo máa fọ àwọn kan lójú tó yẹ pé ẹ máa gbọ́ báyẹn yàgà èyí olórí burúkú ẹni o. èmi gan máa tún bá òun náà sọ̀rọ̀. ẹ bá gbóhùn sókè bàbá gbóhùn sókè ẹjọ. ẹ kálẹ́ máa o. 2 minutes náà yẹ máa lo 2 minutes ẹjọ ẹni sórí burúkú bàbá mi. ẹ kálẹ́ máa kú jẹ́ mẹ́ta o.
ẹ kú ètò ìyá mi. Ẹ jọ̀ọ́ o, a máa bẹ̀ yín ni o. Kò sọ̀rọ̀ ẹ̀bẹ̀ mẹ́ kí ṣé mo jà ni? Èmi ò ń jà. Ẹ̀yin ìyá wa ni ẹ máa ń sọ pé. Èmi ò ń jà, ṣé mo jà ni? Èmi ò ń jà ni. Ẹ tí ìbínú báyìí rí, mi ì rí pé bínú báyìí rí, ó yà mí lẹ́nu. Ẹ já wa arun kó fọ́ lójú. Ẹ jọ̀ọ́, a fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ẹ jẹ́ ká fa aruru. Olórí burúkú alóhùn rìnà òun rìnà tí pọ̀tà Sunday Igboho ò ní dé. Ọmọ tó bá sọ nínú pílátfọ̀mù ni ojú ayé. Holy Ghost ẹgbẹ́ ayé ni ò nífẹ̀ẹ́ ẹ̀hún kíní kan ìwọ tó wá dẹ́yìn ọmọ kan tó máa ń sọ ni. Ẹ ṣe kẹ́bọ̀rọ̀ gẹ́gẹ́ èmi sọ wípé bó ṣe lọ yẹn ẹ lọ ra màálù 15 òun búgà ní Adams níta ìwọ olè ọ̀fọ́n búgà ní Adams níta ọ̀fọ́n olè jẹgúdú jẹrá ọ̀fọ́n ojoojúmọ́ lẹ̀ ń gbẹ́bọ̀ lẹ̀ ń gbẹ́ tutù ẹ̀mí mímọ́ lórí burúkú tí má gòdì pàtó má bẹ̀rẹ̀ sí ní pùn kọjá de wá sọ fún mi ẹni tí bá gbowó lọ́wọ́ ẹ̀rì tèmi bá gbowó lọ́wọ́ ẹ̀rì wá sọ fún mi ẹ ṣe bàbá wa God bless you ẹ sọ fún mi ẹni tèmi bá gbowó lọ́wọ́ ẹ̀rì ẹni tí bá gbowó lọ́wọ́ ẹ̀rì nínú Yorùbá nation ẹ mọ owó tẹ̀ ń gbà ẹ yóò lè ọ̀fọ́n yìí àwọn tẹ́gbàlẹ̀ lọ́wọ́ wọn ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń sàsí wọn ẹ̀yin yálẹ̀ ti ṣàgbẹ̀ ẹ mọ ẹgbẹ́ yẹn sàsí wọn nílẹ̀ ẹ bá gbóhùn sókè ẹ kú dédé àsìkò ẹ kú dédé àsìkò. Àṣẹ 2 minutes bàbá mi ò ní dààmú o. Ṣe rí aláàkọ̀rọ̀ mi ní wípé ẹ dákun. Kò sọ̀rọ̀ dákun kankan bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká jébù rẹ̀. Ẹ dákun ẹ jọ̀ọ́. Èbùrẹ́ ṣe fẹ́ microwave ẹ ni. Èbùrẹ́ ti tutù. Ẹ jẹ́ ká jébù rẹ̀ ẹ jọ̀ọ́. Àlẹ́ èbùrẹ́ ti tutù. Ẹ dákun ẹ jọ̀ọ́. Èbùrẹ́ lọ síwájú. Nítorí gbogbo nǹkan tí a gbé dání. Kí lẹ gbé dání? Torí wípé kí lẹ gbé dání? Àwọn àlìrúnrún mẹ́gbẹ́ ògiri àlìrún mọ́ kílọ̀bù. Àmọ́ pé gbogbo tẹ́ ń sọ olórí burúkú àdìyọ̀dí àdìkátọ́ sókè olófò òtún ní dókó tó máa yọ owó òǹdókó tó máa yọ owó wèrè tó ń gbálẹ̀ lọ́bọ̀ kan lé ẹ bá gbóhùn sókè sà alẹ́ ìgòsí mo mọ̀ pé ó ti parí iṣẹ́ òwò wa á gbọ́ yín gbóhùn sókè sà. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jẹ́ kí ká mọ ọ̀nà tá a gbà tá a fi bára wa ní àjọṣepọ̀ wo ṣé ètò ohun dẹ́fìlà ìyanu network káàkiri yẹn lè ní bàbá àjọṣepọ̀. Màmá mi ẹ rí ìgbà tí òdodo ti fojú hàn báyìí ní ẹsẹ̀ yìí ẹni tó bá mọ̀ pé òun jẹ̀bi tí ọ̀wà ọmọ rẹ̀ ní ẹlẹ́bi. Èmi ò lóògùn tí bàtà sí yàn mi ò ní ẹbọ mi ò létùtù àmọ́ lórí tádẹ̀ tí kájọ sọ̀rọ̀ yìí tí ẹ máa yẹ àdìyọ̀dí nínú kílọ̀bù yọ̀dí. Kẹ̀kẹ́ tẹ́mi kàn fẹ́ sọ ní wípé ẹ̀yin máa rí bàbá àti Sunday Igboho bá sọ. mi ò bẹ́ẹ̀ ni ọkọ sọ̀rọ̀ ẹ fún mi lẹ̀ kẹ́kẹ́ tà sùkúl lórí. Ẹ ló mà. À ń gbọ́ yín. Ẹ ló mà. À ń gbọ́ yín. Àdìyọ̀dí. Ẹ dákun ẹ jọ̀ọ́. Ẹ bá bàbá àti ọ̀rọ̀ dáadáa tẹ́ bá pè wọ́n. Ẹ jọ nínú ọjọ́ kan bàbá mi ti bá wọ̀ mí ta máa drop yín ni ẹ má fún mi ní problem lórí TikTok. Bàbá wa ẹ lọ sùn ti yín. Ẹ lọ sùn. Ẹ má jẹ́ àgé bó ṣe tó. You are well respected. Yorùbá wì ẹ jẹ̀bù rẹ̀. You are well respected. Ẹ má gbègbè bó ṣe tó. Àṣẹ ẹ̀fẹ̀ ni ẹ̀fẹ̀ là ń ṣe. Ẹ̀sọ́ dẹ̀fẹ̀ ẹ ṣe ẹ dáadáa fún ìyá mi. Ẹni sùn lórí títà ẹ̀sọ́ láàrin ìṣẹ́jú kan bá wa sọ. Mo fẹ́ bá yín sọ ni wípé ṣé ẹ ti rí ibi tí Sowore tó ti lọ gbé Gani Adams àti àwọn bàbá Fẹ́mi Fálànà tó ti ń bá ṣé ẹ ti rí? Ẹ̀yin náà ti rí àbí? Mi ò tí ì rí kí ni Sowore ṣe. Òun àti Gani Adams àti bàbá Fẹ́mi Fálànà ó ní ìpàdé kan jẹ́ pé àwọn tí jẹ́jọ́ ń sọ kò sí ẹni tó mọ
kò sẹ́ni tó mọ ètí wọn ò tó jọ ṣe ní abẹ́nú láàrin ara wọn o. Bàbá mi. Ẹ bá wa pé à ń gbọ́ yín. Ẹ bá wa pé bàbá ju Sunday Igboho ẹ dákun. Bàbá yẹn Ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ fún wa o. Ọlọ́run bá wa lọ́rẹ̀ mi wọn. Ṣẹ́rí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ṣẹ́rí ọ̀tọ̀ ní ṣó tí mo fẹ́ wá ṣe lẹ́nu tẹ̀tẹ̀lẹ̀. Ọ̀tọ̀ ní ṣó tí mo fẹ́ wá ṣe. Wèrè yóò rí nǹkan kan, kò mọ nǹkan kan. Even àwọn tó máa gbé correct information jáde fún. Wọ́n mọ̀ pé ní wèrè ni, wọn ò ní fún ní information. Wọn ò ní fún ní confirm. Ọ̀tọ̀ ní ṣó tí mo fẹ́ ṣe tẹ̀lẹ̀. Yorùbá, we are in a deep mess. Nílẹ̀ Yorùbá. Àwọn kan ti dúró ní dúró pé kàkà kékun má jẹ sẹ̀sẹ̀ nílẹ̀ Yorùbá, àwọn á fi ṣàwàdànù ni. Nítorí àwọn kan ti dúró, wọ́n ti dúró, wọ́n lè ti fọ́ màdà àwọn sí sákù. Lọ́jà àpòpọ̀ ọmọ Gani Adams yìí, a gbọ́dọ̀ ṣọ́ra wa gidigidi o. Ọ̀nà tó ti dá wàhálà mi lẹ̀. Bàbá mi ni Ọmọyẹlé Sowore ló tún fẹ́ dálẹ̀. Kì í ṣe pé ọ̀nà àti dá wàhálà lẹ̀. Ṣẹ́rí tẹ́rí lórí screen yẹn pé bí kí n wo tẹlifíṣàn pé àwọn Yorùbá o 1 hour movie. Bàbá mi 1 hour movie tẹ́ wò yẹn ó lè jẹ́ pé 1 month náà fi ṣe. Bẹ́ẹ̀ ni. I dey inside the game, I know wetin the game dey talk. Àlè máa maintain ara wọn tí máa ṣe yẹ̀yẹ́ kíní kan ìwọ lọ́wọ́ ká kó tó rẹ̀. Gẹ́gẹ́ nínú ìsọ̀rọ̀ sí rẹ̀, ó ti ń lọ́jà àpòpọ̀ mọ́ wọn láti jẹ́ wípé wọ́n máa blọ́ọ̀kù ètò ààbò tẹ́ fẹ́ gbé fún bàbá ti Sunday Igboho. Wọ́n ti jọ ń tò láàrin ara wọn, wọ́n fẹ́ dínà rẹ̀ tí Ọlọ́run ò sì ní fún wọn ṣe. Olórí burúkú gidigidi ni Ọmọyẹlé Sowore yẹn o. Èṣù gidi ni. Èṣù kọ́ bàbá mi lè èṣù wuyì lórúkọ mi ẹ ṣe. Ẹ tí wọ́n ti wọlé bàbá sọ ń ṣe ju méjì bí ṣe wà yìí. Mo fẹ́ ń ta ọmọ lọ́wọ́ kákò. Ọlọ́wọ́ kákò tó máa bí ẹ̀dá kó ka fátíà. Wọ́n tó pẹ́ wẹ̀ ò lè ka fátíà, ọwọ́ ẹ̀ ti kákò. Ọwọ́ tí ò lè ka fátíà. Ó jì ọlá ẹ má bínú pé mi mọ̀ pé mo ti pẹ̀ ní tẹ̀tẹ̀lẹ̀. Ó jì ọlá. My love, I will call you back o, ìyá mi. Ìyá mi, I will call you. Ẹ káalẹ́. Ẹ káalẹ́ mọ̀. Ẹ̀ka ẹ̀sọ́ tẹ́lẹ̀ sọ. Ẹjọ́ nítorí Ọlọ́run Yorùbá òye. Tí máa dẹ̀ kí yín, látọ̀rí fún ẹ ti mọ̀ pé ẹ̀sọ́ ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹjọ́. Ẹ get out. Èmi náà kò sẹ́ni tó máa ṣe tírú ẹ̀ máa ṣẹlẹ̀ sí tí ò ní dùn. Ó jẹ́ mi náà máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ wo gbogbo àwọn tí ajẹ́ fáǹsì yín tá à ń tẹ̀lé ẹjọ́. Ẹ má ti kó jù bẹ́ẹ̀ lọ. Ìṣọ̀kan Yorùbá la fẹ́ bí ó dẹ̀ ti ń lọ bá a sì rí gbogbo ẹ̀ inú wa nù. Ẹ má bì. Ó lọ sí ó ṣe bẹ́ẹ̀ ti ó wọ gáàrùn tí mo gáàrùn $2. Bàbá wa pẹ̀lẹ́ sá káàbọ̀ sá àlàáfíà o. God bless you. Ẹ sà. Ẹ jọ̀ọ́ ṣé mo lè bá yín sọ̀rọ̀ after the show ẹ jọ̀ọ́. Ẹ bá mi sọ̀rọ̀ ẹ ṣe sà. Ó lọ ṣiṣẹ́ bí ẹ ṣe ẹ pè mí after the show ẹ ṣe bàbá mi. Hallelujah o. Okay. Táìmù rẹ máa parí. Ìgbà tí n bá parí náà ni. Nigeria time. Tí n bá ti parí ẹ̀ náà lè máa rí ẹ ṣe sà. Kẹ̀kẹ́ ni. Okay, God bless you. Ó ṣe birthday. Ó wọ gáàrùn tí mo ó jí ọlá mo mute yẹn tí wọ́n mute máa gbá yín lójú o. Ó wọ gáàrùn $2 ti ṣe. Ó ní gáàrùn $2. Ẹ má bínú. Ẹ rí ọ̀rọ̀ ẹ̀bùkọ̀ ẹ jẹ́ kí n rọra mú point bíi méjì jáde. Tí mo gbà mí birthday dé. Ta ló pè mí? Mo fẹ́ sọ ọmọ kan. Ọ̀rọ̀. Ó dágun lọ́wọ́ owó di ọlá yìí, ó yẹ gbọ́n sókè. Ọ̀rọ̀ Yorùbá ó kàn máa ń ká mi lára ń gbà mí ni. Aláfẹ́sọ̀kan àwa náà ládẹ tó ń ṣe báwo mo ti fẹ́ pè nǹkan tá à ń ṣe láàrin ara wa tá a bá unite báwo la ti fẹ́ gbara wa lẹ̀ lọ́wọ́ àwọn bíbí yìí. Ẹ jẹ́ àjà tá bá ti jà wọ́n ṣe pé máa mẹgbẹ́ a máa fúnra wa ní distance. Àwọn nǹkan kan wà ẹ má bínú ẹ jẹ́ kí n fún ní àwọn point kan ẹ mọ̀ àwọn kan wà tó jẹ́ pé ó ti pẹ́ láti 2021 lèmi ti ń fọ́lù Yorùbá Nation mo ti ń fọ́lù gbogbo ẹ̀ bó ti ń lọ. Àwọn kan wà tó jẹ́ pé gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ kí lorúkọ gbogbo wọn mi rí wọn mọ́ tẹ bá rántí Lady B ó wà lára wọn mi ò bóyá Amẹ́ríkà ló wà àbí kí lorúkọ Lady B àti ẹnìkan wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ. Olólè àwọn Lady B lọ olórí burúkú ọmọ wèrè Germany yẹn olólè àwọn Lady B tó gbà wọn yẹn ò lẹ́mìí wàhálà tó bá ti wá fún wọn bá ṣe first note wọn gbogbo ọmọ sápò ní Yorùbá Nation ó lè lẹ́yìn
o lè lé mi gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn bẹ́ẹ̀ tẹ́ni ọmọ ológo náà